Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ ní kalẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ìrọ̀rùn ló bá dé. Ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization. Ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Almighty praise, Almighty praise, Almighty praise. By Olutayo Ministry, inviting everyone to celebrate our Jesus. Almighty praise, Almighty praise. By Olutayo Ministry, 2020, inviting everyone to celebrate our Jesus. Nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó wá fún èbò sínú àlìkámà, ó sì bá tirẹ̀ lọ. Ọ̀nà ìdáwọ́pọ̀ bìrìkòtò, ó di gágágá, kò sí ọ̀nà àbáyọ. Gbogbo iṣẹ́ ló ti dàrú. Àdúrà gan ò gbà mọ́. Ó ṣe gbìyànjú agbára yìí. Níbi táwọn ọmọ Ọlọ́run ti ń forí ìyìn fún ọwọ́ agbára Ọlọ́run sọ̀kalẹ̀ láti tán gbogbo ìṣòro onípòjìpò. Ìlú London máa gbàlejò sá. Ọlọ́run àwọn màmá wa, ìránṣẹ́ Ọlọ́run alààyè. Evangelist Olutayo ń pe gbogbo àwọn ọmọ Ọlọ́run láti wá bá wa kópa nínú Almighty Praise 2020 tọdún yìí. Dáwàt wọ́ọ̀dì tọdún tó kọjá bẹ́ẹ̀. Ògúnṣẹ́, ìdẹ́já, aláàárẹ̀ fò fáyọ̀. Gbéra fúyà. Tètè máa bọ̀ níbi Almighty Praise 2020 tọdún yìí. On the 30th of April, Easter Monday ń gangan ló máa wáyé o. Ẹ máa bọ̀ ká wá fi ìyìn pàdé Jésù ní Galilee. Time 1 p.m. prompt nínú ìjọ wa Redeemed Christian Church of God, the Fountain of Living Water, Lonart House, Selila Lane, Egna, Postcode RMH 1QH, London. Host Evangelist Olutayo. Host Pastor and Mrs. Stephen Ologunloluwa. Guest minister Pastor and Mrs. Ojo. Pathway to Glory Ministry. Another anointed ministers of God. Àwọn màmá wa Evangelist Dr. Fúnmi Àràgbáyé, Igoma President ní Nàìjíríà àti ní UK. Máa wà níkàlẹ̀ láti bá wa forí fìlú fún ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Special appearance Redeemed Christian Church of God Choir àti gbogbo UK based gospel singer pátá. For more information 074 503 06633 079 907 14140. Almighty Praise 2020 is a go. Almighty Praise by Olutayo Ministry 2020. Fighting everyone to celebrate our Jesus. Ó gbilẹ̀ káàkiri àgbáyé, ó rẹ̀ dòdò, ó dùn wò, ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó
kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ. ètò tó ń pè ìdílé rọ. ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ tìtìtì. Sọ̀kalẹ̀ sórí mi, ó sọ̀kalẹ̀ sáyà mi, ó sọ̀kalẹ̀ síkùn mi, ó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn bá lọ́gbọ́n lórí kòrò fún mi. Láìsóye nínú àlùwàyà. Ó dàbí àlejò tó dórí kárẹ́tà tí ò mọ̀bi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ mi tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. Ìwọ ọmọ tó tuntun sálọ máa mi ò ìgbé mi. Tóbi jẹ́jẹ́ kú bá sọ̀rọ̀ ó ń gbọ́. Tẹ́jà bá fọ̀hún ó ń gbọ́. Lẹ́yẹ bá gbé ó ń gbọ́. Bíjì bàjá sọ ló ti mọ bó ṣe jẹ́. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa. Fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa. Fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. láìsí ọgbọ́n láìsí òye Elédùmarè kò sí tẹ́dá lè dáṣe nílé ayé. ọgbọ́n la fi lò ilé ayé, ìmọ̀ la fi lò òde ilé ayé. láìsí ọgbọ́n àtìmọ̀ àtòye nínú ayé ẹ̀dá,
ó dàbí ìgbà téèyàn bá wà ní kòròfo tí ẹ̀dá tó wà ń kòròfo tí ò ní nǹkan kan rárá lára rẹ̀. kò sí tá a lè dáṣe láìsọ́gbọ́n láìsímọ̀ láìsóye ọlọ́run ọba mi. ẹ rí wípé gbogbo àwọn tó jẹ́ dókítà àtàn jagbẹjọ́rò láìsímọ̀ láìsóye, àwọn tó jẹ́ ẹnjìníà láìsímọ̀ láìsóye, kò sí bí wọ́n ṣe fẹ́, kò sí bọ́n ṣe fẹ́ tẹ̀síwájú láìsímọ̀ ọlọ́run ọba mi, kò sí bọ́n ṣe fẹ́ gbẹ́rù náà dórí. Gbàdúrà fún gbogbo wa, fún wọn lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Ẹni tí ń ṣòwò, ẹni tí ń tajà, tí ń ra òǹtajà òǹrajà, bí ò bá sí ọgbọ́n ìmọ̀ òye ọlọ́run ọba mi ń bẹ àti ṣòwò yóò mọ̀dínira fẹ́ dà á. Ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́, ẹ rí télọ̀ báyìí bó bá gbé aṣọ kalẹ̀ tó bá ti sísọ́ọ̀sì bọ́ báyìí yóò gélẹ̀ wíníwíníwíní báyìí ni. Àmọ́ nígbà tí ó bá wá fọgbọ́n ìmọ̀ òye tí ó bá fi tó papọ̀ ní ó bá dódídí ní ó bá daṣọ alárànbarà tí gbogbo yóò mọ̀ péjú wò. Bàbá mi mọ́ gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé. Bí gẹrígẹrí ṣerunṣerun bí wọ́n bá bẹ̀rẹ̀ ẹrun báyìí ẹ kọ́kọ́ máa wò pé bóò ni wọ́n ṣe fẹ́ gbé gbà, àmọ́ nígbà wọ́n bá parí ẹ̀ tán ẹ wá rí wípé ọgbọ́n ìmọ̀ye ọlọ́run ọba náà ni. Bẹ́ẹ̀ni ọba jẹ́ pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ tí ọba lọ́gbọ́n ìmọ̀ye ọlọ́run ọba ń bẹ ẹ dákun ẹ jọ̀ọ́ bí bá ń sọ ayé ò mọ̀ wò ó wípé kí ni ń wí ìyá ò ní bá bàbá tán gbogbo ò ní jọra wọn torí pé ọlọ́run ọba mi náà ló lọ́gbọ́n ló nímọ̀ òun náà ló lóye ká tó sọ̀rọ̀ ká tó pèdè a nílò ìmọ̀ àti ọgbọ́n àti òye ọlọ́run ọba kọ́lọ́run ọba mi kó fún wa lọ́gbọ́n ìmọ̀ àti òye. Àwọn ọmọléèwé bá ń kàwé tí wọ́n ti ṣàdá gbogbo ẹ̀ lẹ̀ gbúrúgbúrú báyìí bọ́mọ ọ̀bá lọ́gbọ́n tí ò nímọ̀ tí ò lóye àti tó gbogbo tó lùkọ́ dàálẹ̀ àti tó pọ̀ kó dodidi ọ̀dọ̀wọ̀ ọlọ́run ọ̀dọ̀wọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye ọlọ́run Elédùmarè. Àdúrà náà ni mo wá ń gbà lónìí pé kọ́lọ́run ọba mi kó fún wa lọ́gbọ́n ìmọ̀ àtòyé ní gbogbo ibikíbi tá a bá wà lẹ́nu iṣẹ́ kó wa nírìn àjò wa nílé ìwé ni lẹ́nu iṣẹ́ wa ni nírìn àjò wa ní gbogbo àdáwọ́lé wa kọ́lọ́run ọba kó fún wa lọ́gbọ́n ìmọ̀ òye Elédùmarè kó máa bá wa gbé. Àwa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Eléyìí náà ni mo fi ń kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò fún tòní ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ gbọrọ bí ọwọ́ aṣọ ẹ kú ilé nínú ilé yìí ẹ kú ilé lọ́dẹ̀dẹ̀ yìí ẹ kú ilé níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi káàkiri igun mẹ́rin àgbáláyé mo kí yín ó wípé ẹ kú ilé jákèjádò gbogbo àgbáláyé níbikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń láǹfààní láti máa wò mí. Ní màmá mú kéke, bàbá wa kọ́ mi torí kò mọ̀ ọmọdé ni mo jẹ́. Mo ní ká bọ́ ẹkú àlejò mú gbogbo ọ̀nà ẹkú àlejò ẹsẹ̀ tó kú àlejò mi lórí ètò fún tòní mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun mo kí yín káàkiri igun mẹ́rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí ìbà lọ́wọ́lọ́wọ́ ọba mi lónìí ọba mi atẹ́rẹrẹ kárí ayé atúntọ́lọ́wọ́ ọba mi mọ̀ ọ́ jẹ tó mọ̀ ọ́ mu náà nù náà la gbọ́dọ̀ mọ̀ fún un mo tún pé tó mọ̀ ọ́ jẹ dé o kábíyèsí rẹ ọlọ́wọ́ ọba mi lọ́wọ́ gbọgbọrọ tí yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn ọba mi ti jẹ́ paríparí ọlọ́ọ̀bá ti jẹ́ paríparí ògo gbẹngbẹlẹ́kú dàbí ó gbé wọ̀rọ̀ tí gbénú ọmọ ènìyàn sọ́wọ́ mu ọmọ alábẹ́nu àṣà sí ọba mi ọlọ́wọ́ ọba ti tẹ́wọ́ lágbẹ̀ndẹ́kẹ̀ gbanigbani ni tá a sáyá ọlọ́mọ̀rọ̀ tí gbogbo ayé dìrọ̀ mọ́ ọba tó dá òkè tó dá ilẹ̀ tó dá ayé ó dá ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ ó dá ọ̀run méje ayé méje ó fi ayé ṣe kẹẹ̀ẹ́dógún ọlọ́wọ́ ọba mi ìbà rẹ lónìí kábíyèsí rẹ o ọba mi tó tẹ́wọ́ lágbẹ̀ndẹ́kẹ̀ alámọ̀ tó mọrí ẹ̀dá ọba tó mọ̀ ṣe ènìyàn àkọ́bí náà àwọn òkú ọlọ́wọ́ ọba mi ti ń jẹ́ mi ní èmi ni má ṣe bẹ̀rù kìnìún ẹ̀yà Júdà gbòǹgbò ìdílé Jésè ẹkùn ọkọ̀ Fáráò létí òkun pupa ọba tó lànà létí òkun pupa tí òkun pupa kó sì palẹ̀ àwọn ọmọ Íjíbítì àti Fáráò àtọmọ ogun àti kẹ̀kẹ́ ogun tó palẹ̀ wọn mọ́ ọlọ́wọ́ ọba mi ìbà rẹ lónìí ọba tó fọgbọ́n mọ gbá orí ọba tó mọ jírì jí mèrè tí àgbọ̀dọ̀ túká ọba tí wẹ̀rẹ̀ ọmọ dáfẹ́dáfẹ́ ìbà rẹ lónìí ọba mi aláwọ̀ tẹlẹ̀ oòrùn akọni mọ́mọ́ mú gègé oníkàlàmù ńlá ti kọmọ lálẹ́dí ọ̀run ọba tí gbogbo ayé àtọ̀run bẹ̀ níkàwọ́ rẹ̀ mo ṣe kábíyèsí forí ọlọ́run ọba mi ọba tó dá mi láwòrán ara rẹ̀ ọba tó ń jẹ́ mi nínú ayé gbogbo wa ìbà rẹ lónìí ọba mi àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run. Ẹni tó lù wọn bá ti kọ́ onítọ̀hún kò ní ṣiṣẹ́ kò ní ṣìjẹ́ kò ní ṣílẹ̀ṣẹ̀
ní báyé nú. bẹ́ẹ̀ ni ẹni tó lọ́wọ́ ọba mi bá ti tọ́ tó kọ́ ẹ rí wípé wà láì gbogbo ohun tí bá ń ṣe ni ó mọ̀ ṣe gẹ́gẹ́ wájú ọmọ ènìyàn kò ní ṣìlẹ̀tẹ̀ kò ní ṣìṣe kò ní ṣìmù torí pé ọgbọ́n ìmòye Ọlọ́run ni ó mọ̀ fi rìnrìn àjò ayé ẹ̀. ẹni tó lúwa bá ti kọ́ oní. àjùbọ̀ ọlọ́wọ́ ọba mi lónìí ìbọn ọlọ́wọ́ ọba mi ìbá gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ nínú ilé mojúbà bàbá mojúbà ìyá mojúbà ọkùnrin obìnrin ọmọdé ilé àgbálẹ̀ o oyún náà àṣẹ ìdí ọmọ ọwọ́ ọmọ àrìnsẹ̀ mo kí gbogbo yín pé ẹ kú ojúmọ́ ìbà lónìí náà ni mo fi wọlé sórí ètò fún tòní mo kí yín pé ẹ kú ojúmọ́ rẹ tó mọ̀ wá lónìí a kú ọ̀sẹ̀ tuntun a kú òpin ọ̀sẹ̀ àná a kú ọ̀sẹ̀ tuntun tá a tún wọnú ẹ̀ lénìí òní náà ni ọjọ́ Monday ọjọ́ ajé ọjọ́ 16 nínú oṣù kẹta ọdún 2020 oṣù March ó tún ti ń lọ náà nu ìjáwó la mú òdìwọ̀n rẹ̀ náà ó ti pé 16 lónìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi tó pa ọmọ tún fún wa lórí ọ̀fẹ́ ọba tí ò jẹ́ kí ibi ó tọ́ sí wa ọba tí ò jẹ́ kí dààmú wọlé tọ̀ wá àrùn coronavirus Ọlọ́run ọba mi tí ò jẹ́ owó ọ̀dẹ̀dẹ̀ wa wá Ọlọ́run ọba mi tí ó bá wa palẹ̀ rẹ̀ mọ́ lódidi tí ó sì mú lọ sókun gbàgbé Ọlọ́run ọba mi àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore àánú rẹ wíwá tá à ń bẹ láyé ni àwa tá a wà láàyè tá a tún bẹ láàyè ara wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adúpẹ́ lórí gbogbo ohun tẹ́ ẹ̀ ṣe fún wa Ọlọ́run ọba mi ìbà rẹ lónìí mo kí gbogbo ẹ̀yin ọkùnrin obìnrin ọmọdé àgbàlẹ̀ ọmọdélé oyún inú àṣẹ ìdí mo kí yín pẹ̀ káàbọ̀ sórí ètò fún tòní mo kí lọ́balọ́ba bẹ́ẹ̀ ni mo kí lóyè lóyè mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní ọlọ́rọ̀ mo kí yín mo kí gbogbo orí adé pátápátá gbogbo orí adé ò mo ṣe kábíyèsí fún gbogbo ọba kóòtù òjíire nílẹ̀ Yorùbá mo ṣe kábíyèsí òkàdé ọpẹ́ lórí kípadà ọpẹ́ lẹ́sẹ̀ káṣe ọpẹ́ lẹ́nu àwọn ọba wa kọ́ni kése mo kí gbogbo ẹ̀yin lóyè pátápátá wọn ní adé orí la fi mọ bá ejigbo arárùn lẹ̀kẹ̀ náà la fi ń mẹ̀yìn ìjòyè mo kí gbogbo ẹ̀yin lóyè o ẹ̀kú ṣẹ́ẹ̀lú lágbára Ọlọ́run àní ṣàṣetì lágbára ṣẹ́ẹ̀dùmarè mo kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ Ọlọ́run ọba gbogbo ẹ̀yin òjíṣẹ́ Olúwa ní pásítọ̀ ní prophet ní prophetess ní gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ọba tẹ́ ń ṣiṣẹ́ fún Olúwa tẹ́ ń ṣe bólúwa ti làálẹ̀ tó tọ́ àkí gbogbo yín gbogbo ẹ̀yin àáfà imam gbogbo ẹ̀yin sheikh mo kí gbogbo yín gbogbo ẹ̀yin jálàbí àkíyín mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá torí pé Yorùbá bọ̀ wọ́n níṣẹ̀ṣe làgbà mo kí gbogbo yín pátápátá yóò máa ju yín ṣe o lágbára àdẹ́dá àtàṣẹ̀dá mo kí gbogbo yín níbikíbi tẹ́ bá ti gbọ́ mi tẹ́ ti wò mí gbogbo ẹ̀yin pẹ̀dẹ̀pẹ̀dẹ̀ káàkiri iléeṣẹ́ rédíò tẹlifíṣàn mo kí gbogbo yín pẹ̀kúṣẹ́ ìlú ẹkúṣẹ́ takuntakun lágbára Ọlọ́run ọba àní ṣàṣetì lágbára ṣe Èdùmàrè. nígbà wọn kò ní ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ kò ní ṣílẹ̀tẹ̀ irinṣẹ́ kò ní báyé nú. ọmọ àtòkè sọ̀rọ̀ kálẹ̀ wá. orí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà láwà yìí pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rẹ̀ ọbítẹ́bù ìyá àbàdàn yín náà rẹ̀ wọn náà lólí pírẹsẹ̀ntà yín sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn ìyájú ọmọ yìí rẹ̀ ti pàṣíwájú ń bàbá Ajímọ̀tán rẹ̀ jẹ́ wà fún gbogbo UK mi náà ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa UK níbẹ̀ náà láti ń kí yín káàbọ̀ sórí ètò fún tòní ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí rédíò wa dánlódù túnì lórí app yín tẹ́ bá ti dánlódù túnì ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa live and direct lórí ètò lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ń bẹ bákan náà lórí Facebook ìbílẹ̀ rédíò tiwantiwa TV lórí Facebook page lórí Facebook profile wa lórí péèjì wa tẹ́lẹ̀ like tẹ́lẹ̀ follow ìbílẹ̀ rédíò and television tiwantiwa UK ẹ follow wa like page wa ẹ máa rí gbogbo àwọn ètò wa wò lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí Instagram ẹ follow wa ìbílẹ̀ rédíò TV lórí Twitter ìbílẹ̀ rédíò TV ẹ follow wa ń bẹ̀ lórí YouTube wa ìbílẹ̀ TV ẹ subscribe síbẹ̀ ẹ ti rí logo wa ń bẹ̀ gbàgbàgbà báyìí mo fún gbogbo àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan tá a ti ṣe ó wà ń bẹ̀ fún wíwò yín lórí ètò yín òun náà la wà yìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá òun náà ni ètò tòní ó ní ọjọ́ ajé rèé ajé ògúngúrú sọ kó fi lé wa ṣe bùgbé kárájé jẹ kárájé mu kárájé ná kárájé lò kájó jókòó pẹ̀mú báyìí sílé wa kó fi lé wa kó fọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùgbé kó fọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibùsùn kárájé náà ò ká má tọrọ jẹ ká má ràgó ká má ràásà gbogbo ogun yánpọnyánrin nílẹ̀ wa lágbàáyé kọ́lọ́wọ́n ọba kó bá wa palẹ̀ rẹ̀ mọ́ gbogbo ogun coronavirus yìí kọ́lọ́wọ́n ọba wa kó bá wa fòpin sí kó bá wa palẹ̀ rẹ̀ mọ́ gbogbo àjàkálẹ̀ àrùn yìí kọ́lọ́wọ́n ọba kó fọwọ́ agbára rẹ̀ tó
fi pín Òkun Pupa níyà báyìí kọ́lọ́run ọba mi kó fi bá wa palẹ̀ rẹ̀ mọ́ ká mọ́ ṣe rí bí mọ́ lágbára Ọlọ́run gbogbo àwọn tó sì lùgbàdì àìsàn iná kọ́lọ́wọ́n ọba kó bá wa fún wọn ní àlàáfíà àwọn tó sì ti bá lọ́nà kọ́lọ́wọ́n ọba kó dẹlẹ̀ fún wọn kọ́lọ́wọ́n ọba kó ṣàánú nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni tó bá kàn ló mọ̀ kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ kí ibi ó kàn wá. Ìbá ṣe pé Olúwa. Bẹ́ẹ̀ ni bí ìbá ṣe pé Olúwa bá ń bẹ ń tiwa ẹ dákun èmi àti yín kí la bá máa wí orí ọ̀fẹ́ àánú la rí gbà. Kò tí wá lè ṣe wá ló yẹ ká wá máa wí nígbà tẹ́ṣù gbógun. Èṣù ló gbógun dìde yìí èṣù ló gbógun dìde yìí kọ́lọ́wọ́n ọba kó bá wa tẹ̀rí rẹ̀ bá. Ọ̀rẹ́ ní Olúwa ọba wa olóore àṣìpá kábíyèsí kábíyèsí rẹ̀ àfọ̀pẹ́ fún Jèhófà tó bá wà lọ́wọ́ ta àdúpẹ́ Olúwa. Lórí ètò náà lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí mo ti ń kí yín káàbọ̀ sórí ètò yìí abala mẹ́ta náà lètò a ní abala ọ̀rọ̀ ìṣítí a ní abala ìdílé aláyọ̀ àti ní abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lórí ètò yìí náà láti gbé mẹ́tẹ̀ẹ̀ta yẹ̀wò fún tòní níbikíbi tẹ́yìn náà báwo ẹ bá mi share rẹ̀ tí ẹ bá ń gbọ́ wa tẹ́ ń wò wá ẹ bá mi share rẹ̀ ẹ like ẹ comment ẹ bá wa invite àwọn olólùfẹ́ yín náà káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí gbogbo ẹ̀yin ọmọ oṣù March àkìyìn o gbogbo ẹ̀yin ọmọ oṣù March àkìyìn pé lágbára Ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàyè dẹ̀ra ìyá mi Olútáyọ̀ mo kí wọn àná náà ní ọjọ́ ìbí wọn Ọlọ́run ọba á jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ní láàyè àti ní àyè dẹ̀ra lágbára Ọlọ́run ọba bákan náà mo kí sísítà mi Ráyọ̀ Àjọkẹ́ alias ọmọlọ́mọ láàrin èrò oní náà ní ọjọ́ ìbí tiwọn náà mo kí wọn wípé wọn kú ọjọ́ ìbí ẹ̀mí wọn ṣe púpọ̀ ọdún láyé àti láàyè dẹ̀ra bẹ́ẹ̀ ni mo kí Ájà Fúnkẹ́ Portable òní náà lọ́jọ́ ìbí tiwọn náà mo kí àwọn náà pé wọn kú ọjọ́ ìbí ẹ̀mí wọn yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè dẹ̀ra gbogbo ẹ̀yin tá a mọ̀ àtẹ̀yin tá a mọ̀ kí yín pẹ̀kú ọjọ́ ìbí gbogbo ẹ̀yin tẹ́ ṣe ọjọ́ ìbí lánàá lónìí àtẹ̀yin tẹ́ ṣe lọ́la lágbára Ọlọ́run ọ̀pọ̀ ọdún náà lẹ́ ṣe lókè pẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìyàwó ọjọ́ ìbí lópin ọ̀sẹ̀ àkìyìn o lágbára Ọlọ́run ayọ̀ tó pọ̀ náà lẹ́ ò rí ń bẹ̀ aṣọdúnmọ́dún làwọ̀ aṣọdúnmọ́dún lágbára Ọlọ́run ṣe àmọ́dún tún ṣẹ̀mí gbogbo àwa ti jẹ́ pé tó bóyá àpàdánù àwọn èèyàn wa kan ní yálà bàbá ìyá ẹ̀gbọ́n ní tàbábúrò àkíwá pé lágbára Ọlọ́run ọba yóò bá wa dáwọ́ ibi dúró yóò sì fi ọ̀run yóò fi àlùjànnà yóò fi kẹ́ wọn lágbára Ṣèdùmàrè gbogbo àwọn tó bá ìjàmbá tó ṣẹlẹ̀ ní Adó Àwáyè lẹ́kọ̀ọ́ ní àdúgbò kan ní Èkó lánàá tí gáàsì tán ló explode lánàá àwọn kan ní bọ́ǹbù ni àwọn kan ní gáàsì ni kọ́lọ́wọ́n ọba kó ṣàánú àwọn new wedded couple kan náà wọ́n náà wà ń bẹ̀ lánàá yìí tí wọ́n bá ìjàmbá yìí lọ kọ́lọ́wọ́n ọba kí o bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó bá wa mọ́wọ́ ibi dúró kọ́lọ́wọ́n kó bá wa mọ́wọ́ ibi dúró ká má ṣe rí dààmú ká má ṣe rí fòró kọ́lọ́wọ́n ọba kó túbọ̀ fi ààbò ẹ̀ kó fi máa bò wá nílé lóko àti ní ẹ̀yìn odi lórí ètò náà la wà yìí gbogbo yìí pátá náà ni mo kí gbẹ̀ka àbọ̀ sórí ètò ìyá mi Ọláṣẹ́ni Gold mo kí yín ẹ káàbọ̀ bàbá mi Fẹ́mi John mo kí yín ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Wẹ́là Ọlá mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá tẹ̀ ń wò wá mo kí gbogbo yín ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ share rẹ̀ kẹ́ invite àwọn olólùfẹ́ yín káwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò abala àkọ́kọ́ lórí ètò fún tòní náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa kí la fẹ́ fi ṣe ra wa létí lórí ètò lónìí ń bọ̀ náà. Ìbá ṣe pé Olúwa kò tí wá lè ṣe wá. Silent listener, silent watcher wa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá àkí gbogbo yín gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí website lórí rédíò wa àkí yín gbọ́ ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook náà àdúpẹ́ gbẹ̀ ṣe tẹ́ ń gbọ́ wa. Ló yẹ ká wá máa wí nígbà Jésù tó kù dídé ọpẹ́ ní Olúwa ọba wa olóore àṣìkà àdìyẹ. Bẹ́ẹ̀ ni àṣekábíyèsí lẹ̀ fọ́lọ́wọ́n ọba wa torí tó ṣe ń tànú ẹ̀dùn láéláé abala ọ̀rọ̀ ìṣítí wa lónìí
tá a fi ṣíra wa létí náà ni mo pè ní ta ló mọ̀lé ayé. Ta ló mọ ohun táyé jẹ́, ta ló mọ̀lé ayé. Tí n bá ní kí n dáhùn rẹ̀ màá sọ wípé kò sẹ́nì kankan tó mọ bílé ayé ti rí. Kò sẹ́nì kankan tó mọ bílé ayé ti rí. Ilé ayé kan ń lọ, àwa fúnra wa náà a kàn ń tọ́ lẹ́yìn ni. Àmọ́ tá a bá wá wo ọ̀rọ̀ ilé ayé bó ṣe ń rí àti bó ṣe ń lọ, ǹjẹ́ ó yẹ kí àwa ẹ̀dá ká tún ìwà wa ṣe, ká tún ìrìn ẹsẹ̀ wa ká tún ṣe, ká mọ irú èèyàn tá a jẹ́, ká mọ ibi tá a ti ń bọ̀, ká sì mọ ibi tá a ń lọ, torí pé ẹnìkan ò mọ bí ilé ayé ti rí. Àwọn bàbá wa wọ́n á máa sọ̀rọ̀ kan, wọ́n ní torí bí ọ̀la ò bá ti rí bí òní ó ti rí, wọ́n ní iná ní jẹ́ kí wọ́n ó dífá ọ̀rọ̀ ọ̀run. Nígbà ayé àwọn bàbá wa tó jẹ́ oníṣẹ̀ṣe, ẹ rí wípé tó bá jí làárọ̀ báyìí wọ́n ó kọ́kọ́ da fáwò láti mọ bójú ọjọ́ òní bọ́jọ́ náà ó ti rí. Ìyún ni wípé báwọn náà ti gbọ́ tí wọ́n mọ̀ tán, àwọn fúnra wọn gan ò mọ bí ilé ayé ó ti rí lọ́jọ́ náà àbí bí ó ti rí lọ́la. Òun làwọn náà ṣe máa dífá rẹ̀ lọ láti mọ bí ó ṣe rí, in tó bọ́jọ́ òní dé, in tó bọ́jọ́ ọ̀la dé, àti bí èyí tí ń bọ̀ gan bí ó ṣe rí ni wọ́n ṣe ń dífá ẹ̀. Àmọ́ tá a bá wá wo bí ilé ayé ti rí yìí, pé kò sẹ́nì kankan tó mọ bí ọjọ́ ọ̀la, bí ilé ayé bí ó ṣe rí, kò sẹ́ni tó mọ̀ ọ́. Kí ló wá dé tí àwa ẹ̀dá tá a wá wà nú ẹ̀ tá a ṣe wá ṣe ilé ayé jẹ́jẹ́? Ẹ worú àjàkálẹ̀ àrùn coronavirus tó ń jáde yìí, nígbà tá a kí happy new year lọ́dún yìí, ǹjẹ́ nìkan kan mọ̀ wípé tó bá ti di oṣù February ìgbẹ́nulé March o, nǹkan kan báyìí ó ṣẹlẹ̀ o tí ó sì mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ. Àwọn tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, wọ́n kàn lè mọ sọ wípé bóyá t'Olúwa bá fi hàn wọ́n, àbí tí wọ́n bá rí, wọ́n kàn lè sọ pé ẹ máa gbàdúrà o, nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, ẹ máa kún fàdúrà. Wọ́n lè sọ fáwọn míì chọ́ọ̀chì, wọ́n lè sọ fáwọn míì, àáfàá lè sọ fẹ́lòmíì pé ìyá wa túbọ̀ mọ́ kún fàdúrà o, nítorí a rí àwọn ewu kan tí ń bọ̀ kó lè yà wá sọ́tọ̀, kó lè ṣe gbá. Àwọn oníṣẹ̀ṣe náà lè rí níbi tán bá ti ń dífá pé nǹkan kan ó sì ṣẹlẹ̀ ó tó yẹ pé báyìí, ṣùgbọ́n kò sẹ́ni tó lè mọ̀ wípé àrùn yìí orúkọ tí ń jẹ́ rèé tí ó sì gba gbogbo ilé ayé kan. Ẹ wá wo adúrú ìlú tí àrùn yìí tó ti fọwọ́ bà báyìí. Ẹ wo adúrú ìlú tó ti dé. Ìyún ò ní wípé àtẹ̀mí àtẹ̀yìn kò mọ àmọ́ bí ilé ayé ṣe ń lọ. Ilé ayé kan ń yí, àwa fúnra wa àwa ń tọ̀ lẹ́yìn ni. Tá a bá sùn, tá a bá jí, bá a bá tún ti jí báyìí, nǹkan tá a bá tún bá nínú ayé iná láti mọ́ mú ṣe. Ṣùgbọ́n ilé ayé tá a wà yìí, ó ti mọ nǹkan tí ilé ayé, nǹkan tí ó rí lọ́la, tí ó rí lóṣù tí ń bọ̀, tí ó rí ilé ayé ti tò gbogbo ẹ̀ lẹ́sẹsẹ. Ṣùgbọ́n àwa ẹ̀dá tá a wà nínú ayé, òun la àmọ́ tọ́lá ó bí. Òun la àmọ́ tí ọ̀la ọ̀túnla ilé ayé tí ó bí, àwa tá a wà nú rẹ̀, àwa la àmọ́. Níwọ̀n ìgbà tó ti wá jẹ́ wípé kò sẹ́ni tó mọ bí ilé ayé ó ti rí, kò sẹ́ni tó mọ ilé ayé, kí ló wá dé tó jẹ́ pàwá tá a wá wà nínú ayé ọ̀hún, kí ló dé tá a wá ṣe jẹ́jẹ́ ká wá mú ilé ayé ọ̀hún ká mú bíntín. Ẹ wo gbogbo àwọn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀, ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sùn
níbi iná tó jó lánàá. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti sùn nípa àjàkálẹ̀ àrùn tó ń rìn kiri yìí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ, ẹlòmíì ò lérò rẹ̀ rárá, ẹlòmíì ò tiẹ̀ gbé sọ́kàn, ẹlòmíì ò tiẹ̀ ní lọ́kàn pé bóyá àkàn báyìí lè gbẹ̀mí òun, bóyá òun tiẹ̀ lè lọ lọ́la àbó òun tiẹ̀ lè lọ lọ́túnla. Ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹlẹ̀ lánàá, àwọn tó ṣẹlẹ̀ sí wọn à lérò rẹ̀, àwọn náà ó sùn, wọn ó jí, wọn ó jẹ, wọn ó mu, kódà wọn ó tún ṣe fàájì. Ẹni tí ó bá yàwó rẹ̀ lòpọ̀ ó tún bá yàwó ẹ̀ lòpọ̀ ńbẹ̀, tí wọ́n sì mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀. Ìyún ni wípé àtẹ̀mí àtẹ̀yìn kò sẹ́ni tó mọ tí ilé ayé jẹ́. Kí ló wá dé níwọ̀n ìgbà tá a wá mọ̀ bẹ́ẹ̀, tá a wá múlé ayé ọ̀hún, tá a wá mú kokoko bí ìgbà tó jẹ́ wípé àní lọ mọ́. Ìgbà míì tí n bá jókòó, tí n bá ro ilé ayé lọ, màá rò títí pé tó ilé ayé náà rèé, gbogbo ẹ̀ náà ló dà bó ṣe dà yìí. Ẹ jẹ́ káwa gan jókòó ká rò ó pé kí ni mò ń wáyé mọ́yà fún? Kí ni mò ń gbé ayé gẹ̀gẹ̀gẹ̀ fún bí ẹni tí ò ní kú òun bẹ̀? Kí ni mo wàyà mọ́ gbogbo nǹkan tí mo dáwọ́lé gbogbo nǹkan bí ìgbà tó jẹ́ wípé kí gbogbo ayé báyìí kó jẹ́ tèèyàn nìkan ni? Ẹ jẹ́ káwa náà jókòó, ẹ jẹ́ àrò nínú ara wa wípé ilé ayé yìí, ilé ayé tá a wà yìí, kí làwa fúnra wa bó o la ṣe múlé ayé? Bó o làwa fúnra wa la ṣe múlé ayé yìí tí ilé ayé náà sì mú wa. Ẹ ṣeun ìyá mi Caroline Fúnkẹ́ Odùnúkàn, ẹ ṣé. Wọ́n ní àsọtẹ́lẹ̀ ti wà nínú Bíbélì, wọ́n ní nítorí náà ni ó ṣe rán àwọn wòlíì ti ṣáájú. Ẹ ṣeun ìyá mi Prophetess Caroline, pé àwọn ọ̀ràn yìí ti wà ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ pé ìgbà báyìí ni, gẹ́gẹ́ bí nǹkan tí ìyá mi sọ yìí. Ẹ ṣeun ìyá mi Mother Prophetess Olú Margaret JP, mú kí ẹ̀yin náà ẹ káàbọ̀. Ó ṣọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run láàárọ̀ yìí àbí lọ́sàn-án yìí. Máyọ̀wá làwọ̀ àmúkìyín. Ìyá mi Abímbọ́lá JP, Mother Prophetess làwọn náà ṣe ti rí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n pọ̀ lórí ètò yìí. Mo kí yín ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò yìí. Láre Ayẹni, mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò. Gẹ́gẹ́ bí ìyá mi ṣe wí, wọ́n ní àsọtẹ́lẹ̀ ti wà. Ẹ rí pé ńgbà tá a bá ka Bíbélì, pé nígbà tó pé ayé bá fẹ́ dé, oríṣiríṣi nǹkan ni ó mọ ṣẹlẹ̀, àmọ́ kò sẹ́ni tó mọ ìgbà àtàkókò. Gbogbo wa wá ń sùn, a kàn ń jí náà ni. Ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JP, wọ́n ní ẹ kú ètò. Ìyá Àbàdàn, ẹ ṣeun mà, mo dúpẹ́. Gbogbo wa kàn ń sùn, a kàn ń jí náà ni. Nǹkan tá a bá ti jí bá nílé ayé náà la mọ̀ pé àbẹ́ẹ̀rí kìíní sì ṣẹlẹ̀, àbẹ́ẹ̀rí nǹkan tó wá ṣẹlẹ̀, àbẹ́ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀. Níwọ̀n àgbà tó ti wá rí bẹ́ẹ̀, kí ló dé tó wá jẹ́ pé ilé ayé ọ̀hún gan làwa fúnra wa wá mú kokoko? Àti rẹ́ni tó jẹ́ wípé nítorí ogún tó jẹ́ wípé yóò wà nínú ayé yìí lọ náà ni tí kálukú ó fi lọ. Ẹni tó ní nígbà tó ń fúnra rẹ̀ fi lè lọ, tó fi nǹkan òun lẹ̀ dápọ̀, ẹni tó bá jogún ẹ̀ bóòlù òun náà ṣe ní fi ilẹ̀ kù síbi tó náà fẹ́ rú lọ. Àmọ́ tó ti torí nǹkan ohun ayé yìí tó sì mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó dá ẹ̀mí wọn légbodò. Ó ba ayé ẹlòmíì jẹ́, ó sọ ẹlòmíì dá láàbò ara, ó sọ ẹlòmíì di nǹkan tó jẹ́ wípé kódà kò wúlò débi pé yóò gbà máwọn onípàṣípààrọ̀ gan bá ń gba tó bá ṣe pàṣípààrọ̀ kò lè gba bó ayọ́, kò lè gba bó ayọ́ dé pé yóò gba báàfù tí wọ́n fi ń fọṣọ. Tí wọ́n ti sọ ìgbésí ayé ẹlòmíì dà nínú ayé yìí torí nǹkan tó wà nínú ayé, torí ohun ayé. Wọ́n lóhun ayé yóò báyé lọ. Kò sẹ́ni tó mọ nǹkan táyé jẹ́. Àwọn Yorùbá wá tún ní ayé àkáàkátá, ayé tá a ká tí òkun wọ́. Àwa tá a wà nínú ayé ọ̀hún, bó o la ṣe wá ń gbégbé ayé wa nínú ayé tá a wà yìí, bó o la ṣe ń lò gbésí ayé ọ̀hún.
ṣé mi àṣẹ ẹ̀yin ń wà mọ́yà ni ṣé mi ń wà mọ́yà ni ṣáàtì torí ohun ayé yìí a sì ń balẹ̀ ayé àwọn ẹlòmíì a sì ń bà á jẹ́. ṣáàtì torí ohun ayé yìí àwa fúnra wa gan sì rèé ṣáà fi ń ba ọ̀run wa jẹ́. tí n bá wẹ lòmíì títí màá kàn wò báyìí pé ẹbí ilé ayé náà ni èèyàn tó jẹ́ wípé ó kọ́ mọ́tò bíi 10 òun nìkan èèyàn kan ṣoṣo kọ́kọ́ mọ́tò 10 sínú ọgbà ní nǹkan tó lè tún fi ṣàǹfààní fáwọn ẹlòmíì. ẹ dákun ṣé yóò wá máa gbé mọ́tò kan jáde lójoojúmọ́ ni ó bá gbé mọ́tò 1 jáde lónìí yóò gbé mọ́tò 2 jáde lọ́la tó jẹ́ wípé ohun ayé náà ni tí ó báyé lọ. béèyàn kọ́lé 10 kó kọ́lé 20 kò lè sùn sí yàrá 2 yàrá kan náà lèyàn ó sùn sí bó ti wù kéèyàn ó kwádúrú ilé tó. àmọ́ àwọn tó jẹ́ wípé àwọn náà ní àǹfààní nínú nǹkan tí wọ́n fi ń ṣọ̀rọ̀ tó fi ń ṣọlá ọ̀rẹ́ wọn jẹ́ torí pé ọwọ́ tiẹ̀ ti tẹ̀kú dà. inú ayé tá a wá wà yìí ẹjọ́ nígbà tó ń tọ̀ ń bá wá kú èwo ni ó mú dání lọ nínú gbogbo ẹ̀ kù sí. àwọn tí ò wá mọ bó ṣe ṣe wàhálà àwọn tí ò mọ bó ṣe kó jọ àwọn ni wọ́n bọ́ síbẹ̀ wọ́n mọ lò yàlàyàlà tiwọn ẹlòmíì ò tiẹ̀ bọ́wọ́ ẹlòmíì bá ọkọ̀ tẹ kọ́kọ́rọ́ kan náà yóò kọ́ fà á tànà pé wo bọ́n bá ti ọkọ̀ gbowó eléyìí yóò tó ṣe nǹkan fóun. ilé ayé ta ló mọ ilé ayé ta ló mọ ohun tí ayé jẹ́ àtẹ̀mí àtẹ̀yìn ta ló mọ nǹkan tí ilé ayé jẹ́ ìjà àmọ̀ táyé jẹ́ bí. Kábíyèsí ẹ àfọ̀pẹ́ fún Jèhófà tó bá wà lọ́wọ́ ta àdúpẹ́ Olúwa. bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ máa bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ invite àwọn ọ̀rẹ́ yín náà sórí ètò kí àwọn náà wá fètígbéyàwó ọ̀rọ̀. Láti gbé wa lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ọ̀tá tó mú kó tilẹ̀ ìwà ká ọpẹ́ ìfọ́lùwà ọba wa olóore àṣekà. bàbá bẹlòmíì léèrè àná ní ìjọ tiẹ̀ mọ́táyé jẹ́ àánú mọ́táyé jẹ́ ẹbí inú ayé tá a wà náà ni ayérayé máa jẹ́ àmọ́ nǹkan tó jù bẹ́ẹ̀ lọ ohun tó ju èrò wa lọ tó ju òye ènìyàn lọ ó ń bẹ nínú ayé tá a wà yìí. kò sẹ́ni tó lè rí òpin ayé tán bó ti wù kéèyàn ó jẹ́ traveller tó òun tọ̀hún ò lè rin gbogbo àgbáyé tán. ìyún ni wípé ayé sùtún kù síbì kan tóun fúnra rẹ̀ gan ò tí ì dé. mo rí òyìnbó kan àtọkọ àtìyàwó wọ́n láìkí kan máa rìnrìn àjò nígbà tí wọ́n ka ìlú tí wọ́n ti dé bóyá ó ń lọ bíi 30-something countries tán ti lọ. wọ́n kàwé àwọn ti lọ lùbà àwọn ti lọ lùbà àmọ́ mo wá jókòó mo rẹ́rìn mo ní pẹ̀lú bílẹ̀ ayé bó ṣe wá bílẹ̀ ayé ṣe pọ̀ tó ṣe tóbi tó fẹ́ràn kan máa rìnrìn àjò ǹjẹ́ wọ́n lè rin gbogbo ayé ìtàn ǹjẹ́ wọ́n lè rin gbogbo ayé ìtàn tí ẹlẹ́mìí gan ó fi gbà á torí pé ilé ayé ó gùn lọ sálálú ìyún ní wípé kò sẹ́ni tó lè rídìí ayé tán kò sẹ́ni tó lè mọ òpin ayé tán níwọ̀n ọ̀gbà tá a bá ti wá lè mọ̀ tán ẹ jẹ́ káwa náà wá ṣe ilé ayé ọ̀hún jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ nínú ayé ọ̀hún torí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi ìròyìn oríṣiríṣi ló ń lọ lágbàáyé là ń gbọ́ tó ń ṣẹlẹ̀ kọ́lọ́hun ọba kó má jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí wa àmọ́ kí làwa náà lè fi kọjá kí la lè fi làájá òun náà ni wípé ká tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ká ṣe ilé ayé jẹ́jẹ́ ká mú ilé ayé ká mú bíntín ká mọ̀ wálé ayé mọ́yà torí wípé ẹni tó lò ní ó lè mọ́ lọ́la ọlọ́run nìkan náà ni ó mọ ilẹ̀ tí ó mọ́ lọ́la
ìdí èyí ni wípé ẹ jẹ́ ká ṣe ilé ayé jẹ́jẹ́, ẹ má jẹ́ ká wáyé mọ́yà, ẹ má jẹ́ amúlé ayé kókókó. wọ́n ní béèyàn bá ṣe múlé ayé ní ilé ayé gan ó ṣe múyàn. bó o bá ara tẹ̀ jẹ́jẹ́ ilé ayé gan ó ṣe jẹ́jẹ́ fúnyàn. ṣùgbọ́n béèyàn bá mú ní gìrìgìrì ẹ rí wípé àwọn tó mú ní gìrìgìrì àwọn ni wọ́n mọ̀ wá sáré kí inú ayé, wọ́n mọ̀ sáré ká ní tí ò sọnù, wọ́n mọ̀ wá kiri. bẹ́ẹ̀ sì rèé ayé ò lọ́bì kankan, ilé ayé dúró sójú kan, àwa ẹ̀dá tá wá wà nú ẹ̀ láwa ń sáré kiri, là ń sáré kiri nítorí pé amúlé ayé kókókó. ẹjá tẹlẹ̀ jẹ́jẹ́, ẹjá ṣẹlẹ̀ ayé jẹ́jẹ́, ẹjá múlé ayé, ẹ jẹ́ ká múlé ayé, ẹ jẹ́ ká mú bíntín, ẹ má jà wá mọ́ yà kókókó bí ẹni tí ò ní lọ, torí pé gbogbo àwọn tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí yìí àwọn náà ò lérò rẹ̀. bó bá jẹ́ pé wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ti rí ni, mọ̀ pé ẹlòmíì ò ti gba gbogbo owó ẹ̀ tó wà ní báǹkì, ẹlòmíì ò ti ta gbogbo nǹkan ni pé kóhun kúkú mú gbogbo ẹ̀ kóhun fi jẹun, kóhun mọ́ wọṣọ bíi 3-4 lójúmọ́, kóhun mọ́ pààrọ̀ wọn, kóhun fọrùn kan gbogbo ẹ̀. àmọ́ torí pé kò sẹ́ni tí ó mọ̀, kò sẹ́ni tó mọ̀ ilé ayé, àfọlọ́wọ̀n ọba mi nìkan òun náà ló mọ̀. ẹlòmíì ó sáré nínú ayé títí ayé ó sì tún gbé mi. ẹlòmíì ó sáré kìtàkìtà àti lówó àti lọ́lá àti títí yóò wà sáré ọ̀hún títí tí ilé ayé gan ó fi wá gbé òun gan tí ó fi palẹ̀ rẹ̀ mọ́. kọ́lọ́wọ̀n ọba mi kó ṣàánú fún wa, kó jẹ́ kí ayé ó yẹ wá, kó jẹ́ kí ayé ó dẹ̀ fún wa, káyé ó dẹra fún wa, kárí tiwa ṣe nínú ayé tá a wà yìí, ká mọ̀ bá láyé fọwọ́ tì í, ẹ jẹ́ káwa náà ṣe jẹ́jẹ́. ayé ò rebi kankan, àwa ẹ̀dánú ẹ̀ àwa là ń sáré. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi lábala ọ̀rọ̀ ìṣítí wa fún tòní rèé tí mo pè ní ta ló mọ ilé ayé. ló abala ọ̀rọ̀ ìṣítí náà rèé fún tòní. abala kejì lórí ètò yìí òun náà ni abala ìdílé aláyọ̀, níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ ọkọ, ọ̀rọ̀ ìyàwó, ọ̀rọ̀ òbí, ọ̀rọ̀ ọ̀rẹ́ méjì, ọ̀rọ̀ ìdílé, òun náà ni a máa ń sọ ní abala kejì lórí ètò yìí. mò ń bọ̀ náà. kábíyèsí rẹ̀ àkọ́pẹ́ fún Jèhófà tó bá wà lọ́wọ́ ta àdúpẹ́ Olúwa. òmùkádàbà ó wà lọ́wọ́ mi. àgbàdo òmùkà ó wà lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni bọ́mùgọ̀ bá dọgbọ́n ó wọ ọlọ́run ọba mi ní gbọ́gbọ́n gan bá tún wá dòmùgọ̀ ó wọ ọlọ́run ọba náà ló ní ó rí bẹ́ẹ̀. ìyún ni wípé bó ti wọ ọlọ́run ọba mi ìní mọ̀ ṣọlá ẹ̀ nínú ayé tá a wà yìí. bó bá yá ó lè sọ lọ́gbọ́n yóò sọ dòmùgọ̀, ó lè mú mùgọ̀ báyìí kó wá gbọ́gbọ́n fún un tá yóò máa wò báyìí pé àṣẹ lágbájá náà lọ́gbọ́n lórí, àbẹ́ẹ̀rí lágbájá ni tí mo ń ṣe bí ìdìdìrìn, àbẹ́ẹ̀rí tí mo ń ṣe bí ìṣù ẹ̀gbẹ́ tí mo ń ṣe rìndìnrìndìn, abẹ́ wa rí ni àṣọ lè fọgbọ́n ṣe irú nǹkan báyìí, àṣọ lọ́gbọ́n lórí tó lè fi ṣe irú nǹkan báyìí. ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀, ọlọ́run ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. mo rí fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí alámòdì tí Yorùbá bá pèèyàn lálámòdì, ìyẹn ò ní wípé àwọn tó lárùn ọpọlọ, níbi tó ti ń ròyìn tó ti ń sọ̀rọ̀ Jésù fáwọn èèyàn létí títì, èrò wá pé bìbàlẹ̀ lórí. ẹ̀yin náà wò ó, ẹni tó ti lárùn ọpọlọ lọ́jọ́ tó ti pẹ́, tó ti rìn kiri títì, tó wá dúró tó wá ń sọ̀rọ̀, tí ń sọ̀rọ̀ Ọlọ́run, tí ń sọ̀rọ̀ Jésù, tí gbogbo ayé wá pè bóbìtì. ṣe rí pé Ọlọ́run ọba mi a máa sọ òmùgọ̀, a máa fún un lọ́gbọ́n. bẹ́yàn bá rẹ́ni tó rí tó ní àrùn ọpọlọ, ẹ mọ̀ ní kí ló fẹ́ jáde lẹ́nu, ọ̀rọ̀ wo ló fẹ́ jáde lẹ́nu irú èèyàn bẹ́ẹ̀, pé bí ò jẹ́ ọ̀rọ̀ tí ò lóye, tí ò lọ́gbọ́n. àmọ́ tó wá lè sọ̀rọ̀ tí èrò wá pèbó tí wọ́n ń gbọ́, tí wọ́n sì sọ pé lóòótọ́ ń tẹ́ bá wo gbogbo social media wọ́n wá pín kiri, wọ́n pín fídíò ẹni tó ní àrùn ọpọlọ, wọ́n wá ń pín káàkiri. kẹ́ ẹ wo bọ́lọ̀wọ̀n bá mi ṣe mọ́ ṣọlá ẹ̀, àmọ́ mú òmùgọ̀ yóò sì finú rẹ̀ yóò fi ṣọgbọ́n láti lè sọ̀rọ̀ fáwọn tí ń bẹnu ayé pé kí wọ́n mọ̀ pé kán lè mọ̀ bó ṣe ń lọ. bó bá sì wù ẹni tó wà dáadáa tó lọ́gbọ́n yóò sì tún gbogbo yóò àgbọn wọn ní
ẹwọ ni bó ṣe fáìn tó bó ṣe múra látòkè délé àti òtí ẹ̀ lọ́gbọ́n kankan lórí bó ṣe wọ Ọlọ́run ọba mi ni mò ń ṣàyé ni mò ń ṣọlá ẹ jẹ́ ká ṣe ilé ayé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi lórí ètò Adéyínká Kábírù mú kí yín Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ṣeun ìyá mi mú kí ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátá náà ni mú kí ẹ káàbọ̀ sórí ètò fún tòní abala kejì náà lákànlù yìí ti ṣe abala ìdílé aláyọ̀ òun náà ni àkànlù yìí bẹ́ẹ̀ bá wojú aago yín aago méjì náà ló kù ṣẹ́jú méje láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV aago méjì náà ló kù ṣẹ́jú méje abala kejì rèé lórí ètò ti ṣe abala ìdílé aláyọ̀ níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ará tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ mọ̀lẹ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi tí a ti máa ń sọ lórí ètò fún tòní ẹ tún wá nǹkan fìdílé nǹkan ẹ bá mi share rẹ̀ like ẹ comment ẹ pa àwọn èèyàn yín wá kájọ gbádùn abala kejì lórí ètò yìí. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé àwọn náà ń ṣàmì o Títílayọ̀ my baby Títílayọ̀ my baby mo kí yín wọ́n ní àmì Jésù ìyá mi Caroline Fúnkẹ́ mo kí yín ẹ ṣeun. ẹ ṣeun mo kí gbogbo yín ẹ káàbọ̀ wọ́n ní yes o Títílayọ̀ ẹ ṣé wọ́n ní good afternoon ma mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ bá mi share ẹ bá ń share ẹ invite àwọn olólùfẹ́ yín lábala kejì lórí ètò yìí mo fẹ́ ká jọ gbádùn abala kejì yìí ti ṣe abala ìdílé aláyọ̀ ẹ bá mi share ẹ like ẹ comment ẹ invite àwọn ọ̀rẹ́ yín sí abala yìí. ẹ ṣeun ìyá mi Caroline Fúnkẹ́ wọ́n ní repentance is desperately required. Wọ́n ní the virus issue has turned people to the knowledge of Christ. bẹ́ẹ̀ ni o kọ́lọ́wọ́n bá mi kó ṣàánú ìrònúpìwàdà ìdáríjì ẹ̀ṣẹ̀ lásìkò tá a wà yìí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí inú àwẹ̀ lẹ́ǹtì tá a tún wà yìí tó jẹ́ àsìkò ìrònúpìwàdà àwa tá a jó nígbàgbọ́ ẹ jẹ́ ká ronúpìwàdà ẹ jẹ́ á ronúpìwàdà tá a bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí táwa náà bá ń wò ẹ́ rí wípé àwa gan gbọ́dọ̀ ronúpìwàdà ká yí padà kúrò nínú àwọn ìwà ẹ̀rí wa òpin ayé ti dé ilé ayé ti ń lọ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ẹ jẹ́ ká yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ẹ jẹ́ á yí padà kúrò nínú ìwà wa ẹ jẹ́ ká mọ Ọlọ́run tá à ń sìn yálà onígbàgbọ́ ni wá ni mùsùlùmí ni wá ni oníṣẹ̀ǹbáyé ni wá ẹ jẹ́ ká mọ tá à ń ṣe ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ká pàwọ̀ ẹ̀rí ká pàtì torí wípé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí náà ló ti. ojú Olúwa ló lè tó. ìyàwó ojú Ọlọ́run ọba mi ló lè tó Ọlọ́run ọba náà ló mọ tẹ́nìkan mọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ nínú kọ̀rọ̀ yàrá àmọ́ èyí tójú bá tó òun náà là á wí èyí tí bá gbọ́ òun náà là á sọ kọ́lọ́run ọba mi kó bá wa tún ilé wa ṣe kó tún ìdílé wa ṣe ilé aláyọ̀ wa kó má dìlé ẹkún kó má dìlé òṣè lágbára ṣe Èdùmàrè lábala ìdílé aláyọ̀ wa fún tòní ohun tí mo gbé wá tí mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lórí ètò yìí lónìí ohun tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó lóde òní kódà mo fẹ́ lè sọ wípé láti inú ọdún tá a wà yìí gan oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ àti ayébáyé ńlá lè ti sọ wípé ọkùnrin ní ti máa ń ní ojú níta ká sọ pé ní àtàyé àwọn bàbá wa torí gbogbo àwọn bàbá wa ń gbà náà kò sí èyí tó lè sọ pé òun ò ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣùgbọ́n àwọn bàbá wa nígbà náà bóyá àwọn ọmọ rò wípé
èyí táwọn ò fi mọ́ pẹ́ kọrọ táwọn ò mọ́ pẹ́ gírí káàkiri ó kúkú sàn káwọn ó mú obìnrin ọ̀hún káwọn ó mú wálé bóyá òun ló sọ àwọn bàbá wa tó sọ wọ́n di oníyàwó 6 oníyàwó 7 àmọ́ tá a bá wá sọ̀rọ̀ nípa wípé kéèyàn ó ní aborílùlù kan lẹ́gbẹ̀ẹ́ ògiri ìyìn tí tún ṣe girlfriend bí àwọn olóyìnbó ṣe ń pè é kí wọ́n tún ní girlfriend níta ọ̀rẹ́bìnrin kí wọ́n tún ní níta lẹ́yìn tí wọ́n bá ti fẹ́ bíi 6 7 sínú ilé mi ò mọ̀ bóyá ó wọ́pọ̀ nígbà náà lọ́hùn-ún àmọ́ àwọn kan tá a mọ̀ ní wípé àwọn bàbá wa ń gbà náà wọn a máa fẹ́ yàwó rẹpẹtẹ àwọn bàbá wa ń gbà náà wọn a máa fẹ́ ìyàwó rẹpẹtẹ àmọ́ bá ṣe fẹ́ ìyàwó rẹpẹtẹ ń ǹjẹ́ wọ́n tún ní ọ̀rẹ́bìnrin ní tàbí àwa tá a já wa àyà wa ń gbà náà bóyá a lè bá wa sọ sí i ṣe mọ̀ pé wọ́n ní ìran kan ń lọ ìran kan ń dé ni àwọn ìyá wa kan wà tó yẹ pé ìran kẹta sí àwa ni wọ́n jẹ́ tàbá ń sọ̀rọ̀ nípa àwọn ìyá àyà à ń sọ̀rọ̀ àwọn ìyá 1950 àwọn ìyá 1960 tá a bá wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ bóyá àwọn wọ́n lè bá wa sọ sí i pé tó lóòótọ́ ni bí ó ṣe rí gbà náà nù àbí kò rí bẹ́ẹ̀ o àbí bóyá lóde ayé tàwa wá wà yìí bóyá òun lójú ó dà bẹ́ẹ̀. àwọn bàbá wa lè fẹ́ ìyàwó 7 wọ́n lè fẹ́ ìyàwó 6 àmọ́ bóyá wọ́n sì tún wá ní ọ̀rẹ́bìnrin níta ìyún nìkan ni wọn ò lè dáhùn sí tẹ́yìn tẹ́ jẹ́ ìyá mi lórí ètò tẹ́ lè bá mi dáhùn sí bóyá o mọ̀ ọ́n rí bẹ́ẹ̀ náà nígbà náà. àmọ́ tá a bá wá wò ó láyé ìsìn yìí ǹjẹ́ a lè sọ wípé ọkùnrin kan wà lóde òní tí ò ní ọ̀rẹ́bìnrin níta lẹ́yìn tó ti níyàwó kan nínú ilé bóyá ìyàwó kan ni aláwọn tó ń fẹ́ ìyàwó 2 ìyún láyé òde òní náà tá wà yìí aláwọn tó ń fẹ́ 2 tí ń fẹ́ 3 àmọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń fẹ́ wọn sínú ilé tán ní 2 3 nínú ilé yìí tó jẹ́ wípé ọ̀pọ̀ nínú wọn ṣìré wọ́n sì tún ní ọ̀rẹ́bìnrin ń ta ìyún tá à ń pè ní àlè wọ́n sì tún ní níta ààrẹ ni tó jẹ́ pé ìyàwó kan ló fẹ́ àmọ́ tó jẹ́ wípé pẹ̀lú bóyá fẹ́ ìyàwó kan ọ̀hún ó sì tún ní àlè ọ̀rẹ́bìnrin ó ní níta ṣé àwa lè sọ wípé gbogbo ọkùnrin kọ́ ló rí bẹ́ẹ̀ ǹjẹ́ a lè sọ pé gbogbo ọkùnrin kọ́ ló ní àlè àbí ọ̀rẹ́bìnrin ló ní níta bóyá bẹ́ẹ̀ ni o tàbí bẹ́ẹ̀ kọ́ bá mi àjọ fojú sùnùkùn àjọ fi wò ó lórí ètò yìí ṣé gbogbo ọkùnrin lóde òní tán jẹ́ baálé ilé tí wọ́n ti fẹ́ yàwó sílé ṣé gbogbo wọn náà ni wọ́n ní ọ̀rẹ́bìnrin síta tá a bá wá tó bá wá rí bẹ́ẹ̀ wípé ọkùnrin ní ọ̀rẹ́bìnrin síta ìjọ yẹ kí ìyàwó ilé bóyá wọ́n wá fi hàn ní o wípé ìyá alágbájá ẹni tọkọ yín ń tẹ̀lé nù ìjọ wá yẹ kí ìyàwó ilé kó lọ mọ́ sẹ́bùrú àlè lọ́nà kan jọlọmọ́ wọ̀yá àjà pé kí ló ń ṣe lẹ́yìn ọkọ mi mo fẹ́ kó padà lẹ́yìn ọkọ mi o ò gbọ́dọ̀ fẹ́ mọ́ tí n bá tún rí ọ ń ṣe gbá ǹjẹ́ ìyàwó ilé ǹjẹ́ òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe irú eléyìí mò ń làálẹ̀ náà ni kẹ́ lè mọ bí ẹ ṣe bá wa mú ọ̀rọ̀ náà ǹjọ́ wá yẹ kí ìyàwó ilé náà kó lọ mọ́ sẹ́bùrú àlè ọkọ ẹ̀ láti sọ wípé òun fẹ́ lọ bá fa wàhálà àbí lọ bá jà àbí pé ibi tọkọ gan bá tiẹ̀ wà níbi tán bá lọ bára wọn tán lọ bá mọ́ kó wọn lọ yalu wọn bẹ̀ kó wọn lọ yabò wọn ǹjẹ́ yìí ó dín kí ọkọ rẹ̀ ó mọ̀ yan àlè ǹjẹ́ yóò dínkù irú ìwà bẹ́ẹ̀ ǹjẹ́ yóò jẹ́ kí ọkọ rẹ̀ kó mọ̀ ṣe àgbèrè kó mọ̀ ṣe ṣìnà mọ́ ìtẹ́yìn náà bá rí láti bá wa sọ sí i mo fẹ́ kí ẹ bá mi dá sí i
fún àǹfààní àwọn ẹ rí pé lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn ìyàwó ilé ni wọ́n wá fọ́n ta gbogbo àlè ọkọ wọn báyìí nínà níbi wèrè. Ǹjẹ́ lèyí ni solution sí wàhálà àbí sí òpin àlè yíyàn fún ọkọ wọn àbí ọ̀nà wo gan ló yẹ kí wọ́n máa gbé gbà? Màá fi fídíò kan hàn wá tí mo fẹ́ kí á wò. Ìyàwó ilé náà ló lọ bá ọkọ ẹ̀ níbi tí ọkọ ẹ̀ ti ń ṣe mílíkì pẹ̀lú àlè ń ta ló bá lọ yabò wọ́n. Fídíò ọ̀hún mo fẹ́ kí gbogbo wa kájọ wò ó. ẹ̀rí ìyàwó ló ń bá ọkọ rẹ̀ jà yìí o. ẹ̀rí ìyàwó yẹn bọ́ ọkọ ẹ̀ jà. ẹ̀rí bó ṣe gúnra wọn yánmayànmá bó ṣe gún ọkọ ẹ̀ yánmayànmá. Ẹ̀wẹ̀ jẹ̀ ní gbogbo ara wọn àtọkọ àtìyàwó. Gbogbo àwọn èèyàn ni wọ́n sá sẹ́yìn. Ẹ̀rí ẹlẹ́jẹ̀ bó ṣe bò wọ́n ní gbogbo ara. Àmọ́ pẹ̀lú nǹkan tí ìyàwó ilé yìí ṣe yìí láti lọ ká ọkọ rẹ̀ mọ́bi títí ń ṣe mílíkì tó ti ń ṣègbádùn pẹ̀lú àlè ń ta tó lọ fún wọn ní àkámọ́mọ́ bẹ̀ pé ìwọ ayé rẹ̀ ọ̀pẹ̀mẹ sí mi lọ́wọ́ lónìí ni. Ẹ dákun ohun tí arábìnrin yìí ṣe àtàwọn tó ń ṣerú ẹ̀ ǹjẹ́ yóò dẹ́kun sí àlè yíyàn fún ọkùnrin bóyá nínú ilé pé ìyàwó mi burú o ìtúnyàlè mọ́ o ǹjẹ́ yóò fi òpin sí i bóyá bí ìyàwó ilé bá ń bọ́ tààrẹ tán lọ jà àjàdíjú tí wọ́n gúnra wọn yánnayànna tí ìyàwó ilé gún yánnayànna nígbà tí ọkọ kọ̀ pé kó mọ̀ bá àlè girlfriend kó mọ̀ bàjà kọ́lọ́wọ̀n bá kó ṣàánú. Òun náà ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò ní abala ìdílé aláyọ̀ lónìí torí pé àwa tá a bá jẹ́ ìyàwó ilé wọ́n lóbìnrin ló nílé bóbìnrin bá nílé àwọn ọ̀nà wo la lè gbé gbà láti lè jẹ́ kí ilé ọ̀hún ó tòrò kí ilé ọ̀hún kó dilé aláyọ̀. Bọ́kọ èèyàn bá wá yan àlè kí làwọn ìgbésẹ̀ tí obìnrin lè gbé láti lè dẹ́kun bẹ́ẹ̀ bóyá tóbìnrin ò bá obìnrin wo náà ni ó nífẹ̀ẹ́ sí pé kọ́kọ́ òun ó tún máa ṣe ìnáṣíbà àṣà òníta. Àmọ́ kí ni ọ̀nà tí obìnrin lè gbé gbà láti lè jẹ́ kí ọkọ rẹ̀ ó mọ̀ pé tí ń ṣe yìí kò dá àbí láti lè dẹ́kun sí i? Ṣé gbogbo ọkùnrin tó níyàwó ńlé náà ni wọ́n ńlá lè níta? Kọkùnrin ó tó wá lè nasẹ̀ síta sọ pé tó òun lọ yànlè ẹ dákun kí ló máa ń fà á ná? Ṣé ká sọ pé bóyá ìyàwó ilé ọ̀dá ni àbí ìyàwó ilé òmérèṣe àbí ká sọ wípé ojú kòkòrò pé ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ni? Mo fẹ́ kí ẹ bá ń dá sí lórí ètò fún tòní. Studio number wa tẹ́ lè pè sí àwa tá a wà ní UK òun náà ni 07448730985 òun náà ni a lè pè sí fún àwa tá a wà ní UK. Àwa tá a wà ní Nàìjíríà tàbí tá a wà ní Europe a lè pè sí orí WhatsApp wa lórí WhatsApp wa láti bá wa dá sí abala yìí láti máa ń pè wọlé abala tá a fi máa ń pè wọlé rèé táwọn èèyàn ó ti bá wa sọ torí pé a fẹ́ kí ilé aláyọ̀ wa kó dilé òṣè a fẹ́ kí ilé aláyọ̀ wa kó mọ̀ dilé kó a fẹ́ kó ilé ó mọ̀ dàrú kí ilé ó mọ̀ túká òun náà ni abala yìí ló ṣe wà. Àwọn tá a bá wà ní Europe tàbí tá a wà ní Nàìjíríà a lè pè sórí WhatsApp wa lórí +4474 24728 òun náà ni a lè pè sí fún àwọn tá a bá wà ní Nàìjíríà tàbí tí a wà ní Europe láti pè sí orí WhatsApp wa láti bá wa sọ bóyá bó bá ṣe rí lọ́kàn tiyín bó bá ṣe rí lọ́dọ̀ tiyín náà láti bá wa sọ kí àwọn èèyàn wa kí wọ́n lè rí ọgbọ́n kan méjì kan lè rí mú bọ́ ń bẹ̀. Ojú Olúwa ló lè tó.
jẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má torí àgbọ̀tẹ̀kù ìbẹ̀yẹ. ojú òpó wa ó wà ní ṣíṣí láti bá wa dá sí láti pè wọlé fún ẹ̀yin tẹ́fẹ́ bá wa dá sí bóyá iná ní ìkọ̀kan tẹ́fẹ́ bá wa sọ because abala yìí láti máa ń fẹ́ kí àwọn ìyàwó ilé bá lè lé àwọn ọmọ wa láti jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ bí ilé wa ṣe lè tòrò bí ayé wa ṣe lè ládùn tó lè lóyin torí wọ́n ní bí ìlú òdùn àwọn ní bí ìgbẹ́ báyìí náà nílùú rí bílí ọba ti dùn bí ìgbẹ́ báyìí nílùú rí ẹ̀dá kan ọkùnrin tó lọ bí iṣẹ́ látàárọ̀ ńgbà tínú ilé ọba dá sí òdùn ẹ rí pé kò ní wọlé bọ̀rọ̀bọ̀rọ̀ ìyàwó ilé náà rẹ̀ tínú ilé ọ̀rọ̀ gbọ́ tí òdùn ẹ rí wípé irú obìnrin bẹ́ẹ̀ yóò mọ̀ rò pé wò ó kóhùn òkúkú kú sí kóhùn ó lọ síbò ó sàn ju kóhùn òkú sí inú ilé ọkọ lọ kí wàhálà mọ̀ báwọn níbẹ̀ òun náà ni a ṣe gbé abala yìí kalẹ̀ ẹ bá mi dá sí ojú òpó wa wà ń ṣíṣí láti pè wọlé. ṣeun Sulaiman Salahu mo kí yín o Sarah Smith mo kí ẹ̀yin náà Bíọ́dún Ìjàọlá Jókòṣe mo kí yín Tìjání Músíbà mo kí yín o bàbá mi Wẹ́là Ọlá mo kí ẹ̀yin náà Ìròyìn Ayọ̀ Adélọ́wọ̀ ẹ̀ṣẹ́ mo kí yín Fúnmi Osasco Pink Lady mo kí yín bàbá mi Thompson Dúrósìmí mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò fún tòní ẹ̀yin náà bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ invite àwọn olólùfẹ́ yín ojú òpó wa wà ń ṣíṣí fún àwọn tá bá fẹ́ pè lórí WhatsApp a lè pè sórí +447424728743 tàbí lórí nọ́mbà fún àwọn tá wà ní UK 07448730985 ṣé ojú kòkòrò ní ká pè é fún àwọn ọkùnrin ǹjẹ́ gbogbo ọkùnrin náà ni ó máa ń yan àlè níta ṣé gbogbo ọkùnrin náà ló ń yan àlè níta àbí ká sọ wípé àwọn míì ṣe tí wọ́n bóyá kò hàn síta gbangba ni àbí àwọn ọkùnrin míì ò tiẹ̀ kì í ṣe rárá àmọ́ ọ̀nà wo gan làwa obìnrin náà lè gbégbà tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ yàtọ̀ sí pé ká mọ̀ wá lọ ká mọ̀ wá dẹkùn kí wọ́n ní àwọn tó ti wà ní wọ́n ní wọ́n tó ti wà ní báàkan ìyẹ̀wò bá tún gbé mọ́tò ó dídú gbúrúrúrúrú ìwà wọn lọ bẹ̀ nù ṣé èyí ni ọ̀nà àbáyọ sí irú ìṣẹ̀lẹ̀ yìí ẹ bá mi dá sí lórí ètò ẹ bá ń dá sí kájọ gbé yẹ̀wò lónìí. ṣeun ìyá mi Caroline Fúnkẹ́ wọ́n ní ọkùnrin ní ẹ̀bi tó pọ̀ ń bẹ irú nísìnyí irú ẹ̀bi tó pọ̀ ń bẹ náà nísìn tó bá jẹ́ wípé àgbọ̀ náà ni tẹ́pẹ́ bóyá wọ́n pè wá irú àlàyé yìí à á lè mọ̀ láti mọ ẹ̀bi tó pọ̀ ń bẹ wọ́n ní ojú kòkòrò àti àìní ìbẹ̀rù Ọlọ́run wọ́n ní èyí ní kókó ẹ ṣeun ìyá mi Fúnkẹ́ ẹ ṣé àdúpẹ́ ojú òpó wa ó wà ní ṣíṣí tẹ̀yin náà bá fẹ́ pò wọlé láti bá wa dá sí kí ló ń fà á ṣé gbogbo ọkùnrin náà ni ló ní àlè níta nígbà ayé àwọn bàbá wa wọ́n fẹ́ yàwó mẹ́fà wọ́n fẹ́ méje pẹ̀lú bó ṣe fẹ́ méje yìí ǹjẹ́ wọ́n á tún máa yan àlè ń tàbí bóyá ó ń ṣẹlẹ̀ nígbà náà bí ò ṣẹlẹ̀ àwa ò mọ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ bàbá wa ìyá wa ẹ̀yin lẹ tún lè bá wa sọ sí i pé nígbà yí àwọn bàbá ńlá wa ń gbà náà táwọn wọ́n fẹ́ yàwó mẹ́ta o wọ́n fẹ́ mẹ́rin fẹ́ márùn-ún o ṣé lẹ́yìn ọ̀hún tán bá fẹ́ ǹjẹ́ wọn àtúmọ̀ ní àlè jẹ́ wọn àtúmọ̀ yan àlè níta lóde òní ẹni tó níyàwó kan nù lé
lọ́kùnrin ó ṣeé ṣe irú ọkùnrin bẹ́ẹ̀ yóò tún ní ẹlòmíín ta tí ó tún mọ tẹ̀lé ẹlòmíín lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́ta náà láyé òde òní tá a wà yìí àmọ́ pẹ̀lú bóyá fẹ́ méjì tó fẹ́ mẹ́ta ọ̀hún yóò sì tún ní àlè míì náà yóò tún ní ń ta. ẹ̀ló ẹni tí ń bẹ lójú òpó ẹ bá mi yín nǹkan tẹ́ fi ń gbọ́ wa yẹn sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa. ẹ ṣeun ìyá mi. yes ma ẹ ṣeun àdúpẹ́. àmì o Jésù. ẹ ṣeun. ẹ ṣe. ẹ ṣe. bẹ́ẹ̀ ni pé ṣojú kòkòrò ni àbí ká sọ pé ó ti wà nú ẹ̀jẹ̀ ni pé bóyá ó ti dàbò ó ti di àbò agbádá àtẹ̀wù fọ́kùnrin. Hello, à ń gbọ́ yín mà, mò ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Excuse àti ṣe ránu ní. Àlọ́ mò ń gbọ́ yín ẹni ààyè gba àwọn bàbá wa ń gbà yẹn.
bẹ́ẹ̀ ni ọkùnrin mi ó lè má padà wálé mọ́ bó bá bọ́ tó lè mọ́ wálé mọ́. Bẹ́ẹ̀ni. 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 Ó yé mi ìyá mi. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. 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 Bó ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà. Àmọ́ ọkùnrin ò ní jáde mọ́ jà kiri mọ́ wá boyfriend ọkọ àlè ìyàwó ẹ̀ ká. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Olúwa. Bẹ́ẹ̀ni. 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 Wọ́n
dúró ní o kò sí bẹ̀rù mọ́ ni kò sí bẹ̀rù mọ́. Bẹ́ẹ̀ ni ìyá mi. Ó ti wá di nǹkan àmúyangàn tó ń dẹ́wù tó ń dágbádá ń díẹ̀. Àmì Ọlọ́run ọba ẹ ṣeun ìyá mi ẹ ṣé mo dúpẹ́ mọ́dá Fúnkẹ́ nìyí o ẹ ṣé gan ni mà ẹ ṣé àdúpẹ́ tó ìyá mi mọ ìsọ́n ìbẹ̀rù Ọlọ́run pọ̀ ní òsì mọ́ ojú ti wá là ní ìsọtẹ̀ tí wá di nǹkan tó jẹ́ wípé ó ti di nǹkan àmúyangàn tẹ́lẹ̀ nígbà tí gbogbo ẹ̀ tí bẹ̀rù Ọlọ́run ṣì wà kò sẹ́ni tó tó bẹ̀ láti sọ wípé bóyá òun lóbìnrin òun wá ń fi yangàn àbí òun lálẹ́ òun wá ń fi yangàn ní ayé ìgbà náà wọ́n mọ̀ ṣe ní àṣepamọ́ ni àmọ́ nísìnyí àìsíbẹ̀rù Ọlọ́run mọ́ ó ti wá jẹ́ káwọn èèyàn kan wá sọ di nǹkan àmúyangàn obìnrin míì gan yóò tún mọ́ yan àlè gan yóò tún mọ́ jẹ́ kọ́kọ́ rẹ̀ ó mọ̀ pé kọ́kọ́ rẹ̀ ó lè mọ̀ pé òun lálẹ́ yóò tún mọ́ ṣe lójú ẹ̀ yóò tún mọ́ sọ̀rọ̀ lójú obìnrin míì yóò tún mọ́ rìsíìfù kọ́ọ̀lù àlè yóò mọ́ rìsíìfù ẹ̀ lójú ọkọ ẹ̀ pé kí ló fẹ́ ṣe kí ló fẹ́ mú un ilé ayé ó ti wá dàbí òṣèlóhùn ó dà òun náà nìkan tí ìyá wa sọ wípé àìsíbẹ̀rù Ọlọ́run náà ló jẹ́ kí gbogbo eléyìí kó mọ̀ ṣẹlẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ ọjọ́ òpó wa ó sì ń bẹ ní ṣíṣí bóyá ẹ̀yin náà fẹ́ bá wa dá sí àbẹ́yìn náà ní nǹkan tí ẹ fẹ́ sọ tẹ fẹ́ bá wa sọ sí ìyẹn ní abala ìdílé aláyọ̀ yìí níbi èyí tí a gbé wá lónìí tá a fi ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó jẹ́ wípé wọ́n níyàwó ńlé wọ́n sì tún yan àlè níta àmọ́ tí àwọn ìyàwó ilé tí wọ́n wá mọ̀ tó jẹ́ pé àwọn náà wá wò pé kí nìkan táwọn lè ṣe bí ó ṣe pé káwọn lè mọ̀ fún wọn ní àkámọ́ níbi tí wọ́n bá wà ẹ ṣeun ìyá mi Tessy Show mo kí yín ojú òní tì yín ẹ kú ọjọ́ bí ọjọ́ sí ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé táwọn náà wá rò pé kí nìkan táwọn lè máa lọ ṣe bí ó ṣe pé káwọn máa lọ síbẹ̀ káwọn lọ máa jà káwọn máa tẹ́ lọ́kọ àwọn kiri àbí tán bá ti pàdé girlfriend kan máa sẹ́bùrú ẹ̀ lójú ọ̀nà kan wá sọ di bẹ̀m̀bẹ́ kan lù lálùkì bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ǹjẹ́ eléyìí ṣe ó bá ojú mu ọ̀nà wo ni àwa tá a bá jẹ́ ìyàwó ilé lálẹ́ gbégbà bóyá agbọ́ ni o àbá ti ẹ̀rí pé ọkọ wa ní àlè àbólóbìnrin tó ń tẹ̀lé ọ̀nà wo lálẹ́ gbégbà láti lè jẹ́ kí ọkọ wa mọ̀ pé n ti ń ṣe yìí ó kù díẹ̀ káàtó àbí kò tẹ́ wa lọ́rùn àbá àfẹ́ ọ̀nà wo lálẹ́ gbégbà ṣé ká mọ̀ lọ pàdé girlfriend lójú ọ̀nà ká lọ mọ̀ sẹ́bùrú rẹ̀ kí ká lọ mọ̀ pàdé ẹ̀ lójú ọ̀nà ká wá ní ìwọlé ní ìwọ ló ń fi ọkọ mi wàá jẹ gbogbo ìyà lẹ́ni ẹ dákun ǹjẹ́ eléyìí ǹjẹ́ ó lè mú ìṣòro yìí ó lè mú wálẹ̀ àbí ṣó lè dẹ́kun wàhálà yìí àbó lè dẹ́kun ṣìnà ní ṣíṣe fún ọkọ irú èèyàn bẹ́ẹ̀ ó náà ni mo fẹ́ kí ẹ bá mi dá sí ọ̀nà wo làwọn obìnrin náà lè máa gbégbà láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé n tí wọ́n ń ṣe yìí ọkọ wọn n tó ń ṣe yìí mo gbọ́ ọ̀nà wo ni wọ́n lè máa gbégbà láti jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe yìí ó kù díẹ̀ káàtó àwọn ọkùnrin tí wọ́n wá níyàwó ńlé tán ń yàlè náà táwọn náà sì tún ní àlè níta ṣé ká sọ wípé ojú kòkòrò ló ń dà wọ́n láàmú ni àbí ó ti wà nínú ẹ̀jẹ̀ àbí ká sọ wípé nǹkan kan lé wọn ló jẹ́ kí ó lé wọn débẹ̀
àti pé gbogbo ọkùnrin pátá ṣe gbogbo wọn náà ni wọ́n ní àbórílùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣe gbogbo ọkùnrin náà ni wọ́n ní àwọn bàbá wa nígbà ayé wọn nígbà ayé àwọn bàbá wa bàbá ńlá wa lọ́hùn-ún wọ́n ń fẹ́ ìyàwó mẹ́fà wọ́n ń fẹ́ méje bí wọ́n ti wá ń fẹ́ mẹ́fà tó ń fẹ́ méje tó ń fẹ́ márùn-ún yìí ǹjẹ́ wọ́n á tún mọ́ ní àwọn ojú kan níbì kan tí wọ́n tún yọ lọ bá ẹ̀yin èèyàn mi ẹ̀yin ìyá wa lórí ètò mo fẹ́ kẹ́ ẹ là wá lọ́yẹ̀ lórí ẹ̀ ǹjẹ́ àwọn náà tiẹ̀ tún mọ́ ní ẹni tán lọ ń yọ gbá gbogbo ẹ̀yin ìyá wa tó jẹ́ pé bóyá àwọn bàbá wa ń gbà náà bóyá ẹ̀yin mẹ́fà mẹ́rin ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ bóyá ẹ̀yin tiẹ̀ ti gbọ́ nítàn lẹ́nu àwọn màmá rí bóyá tán tẹ̀ sọ pé bàbá yín pẹ̀lú bó ṣe fẹ́ wá méje yìí ó sì tún níyà ẹlẹ́mu kan àbò ní ìyá oníkìní kan tí tún máa lọ jókòó tì tó jẹ́ pé yìnyín mọ́ tún lọ́ọ́ bá tì ǹjẹ́ o ti ẹ̀wà bí tí ẹ̀yin náà lè là wá lọ́yẹ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ là wá lọ́yẹ̀ lórí ẹ̀ káwọn ìyàwó ilé mọ́ wá lọ jà níta kán mọ́ yàdá kán mọ́ yọ̀bẹ kán mọ́ yọ̀gò láti lè lọ bá àlè tí ọkọ wọn ń tẹ̀lé láti lọ mọ́ bá jà àbí láti lọ mọ́ bá ọkọ wọn gan jà kiri ǹjẹ́ lèyí ó lè mú ìdẹ́kun sí ìwà tí baálé léyìí tó bá ń wù kí làmọ̀ràn tẹ́yin náà lè fún àwọn obìnrin nínú ilé bóyá wọ́n yà kófìrí ní o pé wọ́n lọ́kọ wọn ní àlébì kan àbí wọ́n kàn tí ẹ̀ rí ní àbọ̀kàn tí ẹ̀ rí ẹ worú arábìnrin kan tí wọ́n fún ní ẹ̀wọ̀n tó fún ní death by hanging ọmọbìnrin bóyá Hausa ni àbí ìran tí wọ́n ní kán pokùn ẹ̀ so tó pa ọkọ ẹ̀ ẹ mọ̀ pé text message ìlówó orí fóònù ẹ̀ tí ó rí pé obìnrin ló ń sẹ́ndì mẹ́sẹ̀jì sọ́kọ òun ṣé ẹ mọ̀ pé òun ló dájà lẹ̀ tí wọ́n ń fà títí tó jẹ́ wípé àwọn ọ̀rẹ́ tó wà ń bẹ̀ níjọ́ náà ìyẹn sọ wípé wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn kí òun tó kúrò ń bẹ̀ kó òun gbà pé tóun wà ní wọn náà ti ń fa ọ̀rọ̀ yẹn kó tó di wípé ìyẹn kú òun bẹ̀ àmọ́ gbà tí ó di ìjọ́ kejì òun náà ló di tí ìyàwó yìí tó gún ọkọ rẹ̀ tó gún ní ọ̀bẹ pa ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ni wọ́n ṣẹ̀ bímọ pọ́ńdóró ọmọ kékeré ọmọ pọ́ńdóró báyìí ni wọ́n bí tán sì ń tọ́ lọ́wọ́ lọ́mọ kékeré àmọ́ ẹ̀yin náà wá worú n tó ṣẹlẹ̀ ní ìsìn ìyàwó yìí náà wọ́n ní kí wọ́n lọ pa òun náà ni so irú àwọn nǹkan báyìí kó mọ̀ bá àmọ́ ṣẹlẹ̀ kí ni àmọ̀ràn tí ẹ̀yin náà ní fún àwa obìnrin fún àwọn obìnrin tó jẹ́ pé bóyá wọ́n kófìrí irú nǹkan báyìí ní o àbí wọ́n kàn ti rí wọn ní o àbí wọ́n gbọ́ ní o bóyá lórí fóònù ní o kí ni àmọ̀ràn tẹ́yin náà ní fún wọn tí òfin ní mọ mú irú àwọn wàhálà àti ìdààmú báyìí tí ò ní fi lè máa mú dání mo fẹ́ kẹ́ bá ń dá sí i lórí ètò ojú òpó wa ó wà ní ṣíṣí 07448 730 náà ni ó gbé pè wọ ojú òpó fẹ́yìn tẹ́ bá fẹ́ pè wá láti UK ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá ní Europe Nigeria ẹ lè pè sí orí WhatsApp wa lórí +44 74 24 728 743 òun náà ni ẹ̀yin lè pè sí láti bá wa dá sí lórí ètò yìí láti bá wa dá sí. àrètí ìpẹ́yìn ẹ̀yin náà sì lè tún bá fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ Adéọlá Alimat Ògúnrìn mo kí yín fún mi Florence Joseph mo kí Yálàjẹ Adéègbé mo kí ẹ̀yin náà ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ káàbọ̀ ọmọ Làríkẹ́ Adé òní ẹ ṣé mo kí yín mo kí bàbá mi Thompson dúró sí mi ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin náà bá wa dá sí ohun tẹ́yin náà bá ní láti bá wa sọ sí àmọ̀ràn tẹ́yin náà bá ní fún àwọn ìyàwó ilé bóyá tọrọ wípé solution náà nìyẹn pé bóyá táwọn bá bẹ̀rẹ̀ sí ń lọ bá wọn jà àbí táwọn lọ ń dùbù wọn lójú ọ̀nà bóyá yóò jẹ́ kí wọ́n fi àwọn ọkọ wọn sílẹ̀
ǹjẹ́ eléyìí ni ìgbésẹ̀ tó tọ́? ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí lórí ètò. aago 2:30 náà ló kọjá ìṣẹ́jú 3 aago 2:30 lórí kọjá ìṣẹ́jú 3 lórí ètò níbẹ̀ náà la wà yìí. mo fẹ́ kí ẹ bá ń dá sí lábala yìí. àmọ̀ràn tẹ́yin náà bá ní fún àwọn obìnrin, àwọn ìyàwó ilé tẹ́yin náà bá ní, àbí nǹkan tẹ́yin náà fẹ́ bá wa sọ sí, à ń retí àtẹ̀jíṣẹ́ yín, à ń retí ìpè yín lórí ètò. ẹ jẹ́ kí n sáré dé òkè lọ́nà, ẹ jẹ́ kí n sáré polówó ọjà torí ohun tá à ń jẹ kọ́ là ń tà, kì í ṣòwò ọmọ ń gàrí. ìpolówó ọjà náà ni àgúnmọ̀wò. ẹ̀yin sáré polówó náà, ká sáré polówó ọjà. tí n bá padà dé àmọ́ wá tẹ̀síwájú padà lórí ètò. à ń retí àtẹ̀jíṣẹ́ yín, à ń retí ìpè yín fún ẹ̀yin náà tí ẹ bá fẹ́ bá wa dá sí lórí ètò. ẹ ṣé, mò ń padà bọ̀ náà, àdúpẹ́. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí pé rere lolúwa. Almighty praise, Almighty praise, Almighty praise, by Olutayo Ministry, inviting everyone to celebrate our Jesus, Almighty praise, by Olutayo Ministry, 2020, inviting everyone to celebrate our Jesus. Nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó wá fún èpò sínú àlìkámà, ó sì bá tirẹ̀ lọ. ọ̀nà ìdáwọ́pọ̀ bìrìkòtò, ó di gágágá, kò sí ọ̀nà àbáyọ. gbogbo iṣẹ́ ló ti dàrú, àdúrà gan ò gbà mọ́. ó ṣe gbìyànjú agbára yìí, níbi táwọn ọmọ Ọlọ́run ti ń forí ìyìn fún ọwọ́ agbára Ọlọ́run sọ̀kalẹ̀ láti tán gbogbo ìṣòro onípòjìpò. ìlú London máa gbàlejò sá. Ọlọ́run àwọn màmá wa, ìránṣẹ́ Ọlọ́run alààyè, Evangelist Olutayo ń pe gbogbo àwọn ọmọ Ọlọ́run láti wá bá wa kópa nínú Almighty Praise 2020 tọdún yìí. tí Dawat Wọ́ọ̀dì tọdún tó kọjá bẹ́ẹ̀. ògúnṣẹ́, ìdẹ́já, aláàárẹ̀ fò fáyọ̀, gbéra fúyà. tètè máa bọ̀ níbi Almighty Praise 2020 tọdún yìí. on the 30th of April, Easter Monday ń gangan ló máa wáyé o. ẹ máa bọ̀ ká wá fi ìyìn pàdé Jésù ní Galilee. time 1 p.m. prompt nínú ìjọ wa Redeemed Christian Church of God, the Fountain of Living Water, Lonart House, Selina Lane, Degna, Postcode RMH 1QH, London. host Evangelist Olutayo, host Pastor and Mrs. Stephen Ologunloluwa, guest minister Pastor and Mrs. Ojo, Pathway to Glory Ministry, and other
noted ministers of God àwọn màmá wa evangelist Dr. Fúnmi Àràgbáyé Goma president ní Nàìjíríà àti ní UK máa wà níkàlẹ̀ láti bá wa forí fìlú fún ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ special appearance Redeemed Christian Church of God choir àti gbogbo UK based gospel singer pátá. For more information 074-503-06633 079-907-14140. Almighty Praise 2020 is a go. Almighty Praise by Olutayo Ministry 2020 fighting everyone to celebrate our Jesus. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa iléeṣẹ́ authentic event on point fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ayẹyẹ yín ẹ má gbàgbé láti kàn sí wa níléeṣẹ́ wa authentic event on point fún gbogbo ìnáwó fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ẹ̀yin fẹ́ alága àdúrà alága àjókòó MC lẹ́fẹ́ ni fún ìnáwó yín fún ọjọ́ bí ìgbéyàwó ìkómọjáde ìrántí òkú àgbà ó gbogbo tí ẹ bá fẹ́ ṣe fún ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni tó máa bá yín package gbogbo event yín ẹ kàn sí wa níléeṣẹ́ authentic event on point rare carpet host lẹ́fẹ́ ni live band musician lẹ́fẹ́ fún ìnáwó yín fún party yín abẹ́fẹ́ olórin fún ilé ìjọsìn yín àjọ̀dún ni ìkórè ni ìsọjí lẹ́fẹ́ ṣe ni ẹ kàn sí wa lénìí níléeṣẹ́ authentic event on point gbogbo ẹ̀ pátápátá náà ni Ọlọ́run ló fi rọ̀ wá lọ́rùn fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe ní ayẹyẹ ní ọdún 2020 tá a wà yìí ẹ̀yin náà sì ti pè wá fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe fún ìnáwó fún ayẹyẹ nínú ọdún 2020 yìí níléeṣẹ́ authentic event on point ẹ follow wa lórí Instagram follow wa lórí Instagram Ìyá Ìbàdàn authentic on point ti rí níbẹ̀ tàbí lórí Facebook page wa authentic event on point lórí Facebook authentic event on point lórí Instagram wa náà authentic event on point or Ìyá Ìbàdàn authentic anyone ẹ̀ta ti tẹ̀ àgbè wá fún yín lórí Instagram follow wa fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ̀lé pè sí òun náà ní 079 080 25944 079 080 25944 òun náà ni ẹ lè pè wá sí fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe bákan náà ẹ má gbàgbé fún ìpolówó ọjà yín níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò oníṣòwò oníṣẹ́ oṣù gbogbo ẹ̀yin káràkátà tẹ́ fẹ́ polówó ọjà yín ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ nínú ilé nílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì onímọ́ṣáláṣí tí ẹ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn èèyàn mọ nǹkan tí ẹ̀ ń tà àti tí ẹ̀ ń gbéṣe ní iléeṣẹ́ yín ẹ kàn sí wa lónìí níléeṣẹ́ wa authentic event níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV fún gbogbo ìpolówó ọjà yín gbogbo nǹkan tẹ̀yin ń ṣe ni ẹ̀yin nílé ìjọsìn onímọ́ṣáláṣí ẹ fẹ́ ṣèsọjí ìkéde ni ẹ fẹ́ ṣèsọjí ìta gbangba gbogbo tẹ́ bá fẹ́ ṣe ìkórè ní àjọ̀dún ni tẹ́ fẹ́ ká bá yín polówó ẹ̀ ká gbé síta ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ká bá yín polówó ọjà yín inú ilé lẹ́yìn tí ń ṣòwò ní tẹ́ fẹ́ káwọn èèyàn mọ nǹkan tẹ́ ń tà ẹ̀yin ẹgbẹ́ wa owó òdákọ̀ mu owó tí ò ga ni lára láti bá yín polówó ẹ̀ tí gbogbo ayé tí wọ́n sì máa gbọ́ nǹkan tẹ́ ń tà àti tí ẹ̀ ń gbèsè ní ọ̀dọ̀ yín ẹ ṣe ń ṣeun ẹ̀yin èèyàn mi abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà ni a wà yìí abala ìdílé aláyọ̀ òun náà la wà yìí bẹ́ẹ̀ náà ṣì ní kankan tí ẹ fẹ́ sọ tẹ́ fẹ́ bá wa sọ sí bóyá ní kankan tẹ́yin náà fẹ́ fi kún àbí tẹ́yin náà lérò pé ó máa jẹ́ àǹfààní fún àwọn ìyàwó ilé láti jẹ́ kí wọ́n mọ ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé bírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ bírú ìṣẹ̀lẹ̀ báyìí bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà bá ní ẹ sì tún lè bá fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi sí orí fídíò tẹ̀ fi ń wò wá yìí àáká àásọ síta fún àwọn èèyàn wa bákan náà bóyá ẹ̀yin wá ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dẹ̀dẹ̀ tí tẹ̀ fẹ́ kí àbàyín náà ń bẹ́ẹ̀ tẹ́ fẹ́ ká bá yín gbọ́n pẹ̀ ká gbé síta àbẹ́ tẹ́ fẹ́ àmọ̀ràn lórí ẹ̀ dandan kọ́ ni ká dárúkọ yín dandan kọ́ ni kí a dárúkọ yín àákàn sọ ohun tó ṣẹlẹ̀ síta tí àwọn èèyàn tí wọ́n sì fún yín ní àmọ̀ràn lórí ẹ̀ tí wọ́n fún yín ní àmọ̀ràn lórí ẹ̀ ẹ̀yin náà lè pè wá
sórí studio number wa 07448730985 ẹ lè pè wá sórí ẹ̀ tàbí kẹ́ pè wá sórí nọ́mbà kejì 07424728743 ẹ lè pè sórí WhatsApp eléyìí fún àǹfààní ẹ̀ tẹ́ bá wà ní Europe tàbí Nàìjíríà bóyá iná ní kankan tó ń ṣẹlẹ̀ nínú ilé lọ́dẹ̀dẹ̀ yín tàbí tó ń ṣẹlẹ̀ sí tẹ́ fẹ́ kí á nà síta tẹ́ fẹ́ ká yóò gbọ́nù ìdílé yín ẹ̀yin náà pè wá á sọ síta bẹ́ẹ̀ bá fẹ́ ká dárúkọ yín àní dárúkọ yín tá a sì ná ń bẹ́ káwọn èèyàn ó gbọ́ ẹ sì gbọ́ àmọ̀ràn tí àwọn ọmọ Nàìjíríà rere tán bá fẹ́ fún yín ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ní abala kejì lórí ètò yìí bẹ́ẹ̀ bá wojú aago mẹ́ta náà ló kù ìṣẹ́jú 16 abala tó kẹ́yìn lórí ètò yìí náà ní abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala àṣà ọmọ sọ fún wa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa gbé àṣà wa pé ẹ jẹ́ ká máa gbé àṣà wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ àṣà Yorùbá àṣà tó dùn ní àṣà tó dùn tí gbọ́ngbọ́n tó kan sínú ẹ̀ ní ẹ jẹ́ ká máa rántí ibi tá a ti wá ẹ jẹ́ ká máa gbé àṣà wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ àṣà Yorùbá àṣà tó dùn púpọ̀ ni ẹ rí wípé àwọn aláwọ̀ funfun kódà wọ́n ti ń gba àṣà yìí gan wọ́n ti ń gbà mọ́ wa lọ́wọ́ àwa tá a ní nǹkan wa àwa gan mọ̀ a fẹ́ lè má rí nǹkan wa lò gan mọ́ torí pé àwọn aláwọ̀ funfun wọ́n mọ yí ẹ̀ ju àwa tá a jẹ́ ọmọ Yorùbá gan lọ kí ló wá dé kí ló dé tá a náà fẹ́ gbàgbé àṣà wa tá a fẹ́ gbàgbé ìṣẹ̀ṣe wa tá a fẹ́ gbàgbé orírun wa níbi tá a ti wá ọmọ Yorùbá ni wá ẹ jẹ́ ká rántí àṣà wa ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ ọmọ Yorùbá àtàtà náà ẹ má jà á gbàgbé ilé àṣà ti ṣe la fi mọ orírun ẹni níbi tá a ti ṣẹ̀ wá kò sẹ́ni tó jẹ́ ọmọ Yorùbá tí ò ní nǹkan báyìí pé tó bá a ti ń ṣe nílé wa rèé bá a ti ṣe lágboolé wa rèé bá a ti ṣe lọ́dẹ̀ wa rèé tí kò sí ẹni tí ò ní àmọ́ kìkì káwa fúnra wa kí àwa rántí ọmọ ẹni tá à ń ṣe tá a bá wà lájò ẹ má jà á gbàgbé ibi tá a ti ṣẹ̀ wá ẹ jẹ́ máa kọ́ àwọn ọmọ wa láṣà wa ẹ jẹ́ kọ́ wọn lédè Yorùbá ẹ jẹ́ kí wọ́n mọ tí èdè Yorùbá bó ṣe jẹ́ ẹ jẹ́ ká fi èdè wa kọ́ wọn torí òní kọ́ nítorí ọ̀la yóò wúlò fáwọn náà yóò wúlò fún wọn yóò sì wúlò fáwọn tá a jẹ́ òbí nígbà tí wọ́n bá gbọ́ tí wọ́n mọ̀ ẹ jẹ́ ká kọ́ wọn ní èdè wa ẹ jẹ́ ká kọ́ wọn bọ́n ti kíni nílẹ̀ Yorùbá àṣà ìkíni ńbẹ nínú àṣà wa pàtí kíni pàtí kí àgbàlagbà pàtí kíni lóòrèkóòrè nígbàkúgbà pàtí kíni nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátá náà ló rọ̀ mọ́ àṣà wa ìṣaralóge ìmúra káṣerun lóge káṣara lóge káwọṣọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gbogbo ẹ̀ náà ló rọ̀ mọ́ àṣà wa ìwà ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ gbogbo ẹ̀ ló rọ̀ mọ́ àṣà wa ẹ̀yin náà wò lóde òní pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ń ta ẹ̀rí ní ìsọ́ni ẹ máa fọwọ́ yín ẹ máa ṣe gbá ẹ̀yin ò ní pé ìmọ́tótó ni ó wà nínú àṣà wa tàjọ ọmọ Yorùbá àṣà ìmọ́tótó bá a ṣe túnra ṣe tá à ń tún lé ṣe bá a ṣe lè tún lé ṣe gbogbo orú nǹkan báyìí ga máa dá wàhálà lẹ̀ gbéyàn bá lọ́bùn ọkùnrin yóò mọ̀ sá fún ni kò ní dúró nínú ilé nígbà tí ìyàwó bá yọ̀bùn yóò mọ̀ sá kí ọ̀nà àdàtọ́kùnrin bẹ́ẹ̀ ò ní fẹ́ ìyàwó míì ìmọ́tótó òbòrí àrùn mọ́lẹ̀ wà nínú àṣà ká tún lé ṣe ká tára ṣe ká táwọn ọmọ wa ṣe ká gé èékánná wa ẹlòmíì èékánná ó gùn mọ́ lọ́wọ́ ṣọ̀bọ̀ṣọ̀bọ̀ láì ní tí ó dúdú gbogbo ilé náà ló lè fa àjàkálẹ̀ àrùn síyàn lára bá a ṣe ń túnra ṣe ó wà nínú àṣà wa ìbọ̀wọ̀ fúnni ó wà nínú àṣà wa bá a ti bọ̀wọ̀ fágbà bá a ti bọ̀wọ̀ fọmọdé bá a ti bọ̀wọ̀ fáṣíwájú gbogbo ẹ̀ pátápátá náà níbẹ̀ nínú àṣà wa nílẹ̀ Yorùbá oríkì ìdílé òun náà ń bẹ nínú àṣà wa ẹlòmíì ò móríkì rẹ̀ kò móríkì ìdílé ìyá débi ti bàbá rẹ̀ kò móríkì ìlú bí tó ti wá gan eléyìí ó bù wá kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ jẹ́ ká rántí àṣà wa àṣà Yorùbá ó dùn gbọ̀ngbọ̀n kan sí àṣà Yorùbá ò ní bàjẹ́ ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá ká rántí ọmọ ẹni tá a ṣe ẹni tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ kọ́lọ́ ọmọ ṣe wá lọ́mọ àlè tí fọwọ́ sí júwèé lé bàbá rẹ̀ nígbà ọba débẹ̀ nígbà tí ọmọ nà máa ní àbò lé bàbá yẹn ibẹ̀ yóò máa náwó sí ni yóò mọ̀ fi júwèé ibẹ̀ yẹn ní ibẹ̀ kọ̀ọ̀ràn tí mọ́ kọ́lọ́ ọmọ ṣe wá lọ́mọ àlè abala àṣà wa òun náà làwà yìí mò ń bọ̀ ná ẹ jẹ́ n sáré dókè lọ́hùn.
Yorùbá fún wa pátápátá. Ọ̀rẹ́ yẹn tó bá sọ lẹ́nu ló sàpò ìyanu. Bẹ́ẹ̀ ni ẹni tó bá sọ lẹ́nu ló sàpò ìyanu. Ẹ bá ti sọ lẹ́nu ó sàpò ìyanu. Ẹja rántí ibi tá a ti wá. Ẹja rántí ọmọ ẹni tá a ṣe. Ọmọ Yorùbá ni wá. Ẹ má jà gbàgbé àṣà àti ṣe ilẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹja gbàṣà wa lárugẹ. Lágbára Ọlọ́run àṣà Yorùbá ò ní parun. Mo sì fàsìkò yìí mo fi kí gbogbo àwọn ọmọ Ìbàdàn pátápátá nílé lóko lẹ́yìn odi wípé a kú ọdún Òkè Ìbàdàn láti ọjọ́ sátidé náà ni ẹ ti ṣe títí di àná. Àwọn ọmọ ojúlówó ọmọ Ìbàdàn sánsán ọmọ Ìbàdàn mo kí wa o pé lágbára Ọlọ́run Òkè Ìbàdàn ó pè wá o. Òkè Ìbàdàn àtàgé ọlọ́mú òrù kò ní dèrè rù wá. Ní ẹ̀ bá ń gbọ́ ọmọ òkè láǹtí ẹ̀ bá ń gbọ́ ọmọ òkè láǹtí a ní kí ní ọlọ́pàá kìkì bẹ́líìtì mọ́ bú mi jàbàjàbà. A gbọ́dọ̀ mọ sọyún lórí ètò àwọn orin wa tá a mọ kọnù ní ọdún Òkè Ìbàdàn. Mo kí wa Ìbàdàn yóò gbè wá Òkè Ìbàdàn ó gbè wá o. Àtàgé ọlọ́mú òrù yóò gbè wá. Akèrè òkòdélé kò ní dèrè rù wá o lágbára Ọlọ́run ọba. Àsọdúnmọ́dún náà láàmú ṣe o. Àti sọdún èyí àtúnṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àlàáfíà àìkú ti ṣe baálé ọ̀rọ̀. Òkè Ìbàdàn ní bàjẹ́. Mo kí gbogbo ọmọ Ìbàdàn nílé lóko pàkú ọdún Òkè Ìbàdàn. Àkú ọdún Òkè Ìbàdàn èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ yìí lágbára Ọlọ́run á ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè ìdẹ̀ra. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi mo kí gbogbo yín pé ẹ kú kalẹ̀ ń bẹ̀rùn. Ẹ ṣeun tẹ́ ti ń bá ń bẹ́ tó bọ̀ látàárọ̀. Abala tó kẹ́yìn náà rèé lórí ètò tí ṣe abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ìwé ìtàn wa tí a ti ń kàbọ̀ òun náà ní ta pè ní eré orí igi. Òun náà ní ìwé ìtàn wa tá ti ń kàbọ̀. Abala èyí tí a bọ̀ sí lónìí òun náà ní ta pè ní ẹlẹ́kọ̀ọ́ ọ̀run. Òun náà ní àkọlé abala tìtàn tòní tí a kà. Ẹ wá nǹkan fìdílé nǹkan kájọ gbọ́ abala yìí láàrin ìṣẹ́jú péréte tá a ní orí ètò. Òjijì ní ọta ìbọn bẹ̀rẹ̀ sí rọ̀jò lára ọkọ̀ àwọn ọlọ́pàá. Bí eré bí àwàdà àwọn ọlọ́pàá tó wà lẹ́yìn ọkọ̀ ti ta tẹrù nípa. Tọ́ba léèyàn ta tẹrù ń pa gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá lórí ètò káti ẹ̀mọ̀ bọ́yá ẹ gbọ́ Yorùbá. Tọ́ba léèyàn ta tẹrù ń pa kí ni wọ́n lónítọ̀hún ṣe ẹ̀yin ìyá mi lórí ètò. Tọ́ba léèyàn ta tẹrù ń pa ọjọ́ sì ti ń lọ mọ́ ń lọ báyìí. Bọ́ba léèyàn ta tẹrù ń pa kí ni wọ́n ló ṣẹlẹ̀ sóńtọ̀hún. Ẹ̀yin ìyá mi bàbá mi lórí ètò tọ́ba léèyàn ta tẹrù ń pa kí ni wọ́n ń ṣàlàyé fún àwọn. Kí ni nǹkan tí wọ́n ń ṣàlàyé fún wa wọ́n bá léèyàn ta tẹ́rù ń pa àwọn tó gbọ́ Yorùbá wọ́n bá léèyàn ta tẹ́rù ń pa kí ni wọ́n ń ṣàlàyé fún wa. Ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ojú òní tìyín òǹtọ̀hún kú nù òǹtọ̀hún ó kú ni èèyàn kú wọ́n bá léèyàn ta tẹ́rù ń pa nígbà tá a wà léèwé wọ́n ní he kicked the bucket nígbà wà lé ọkọ sọmọ ní ìbọn irú bọ́kẹ̀tì èwo wá nù Ọlọ́run ṣàánú àwọn ilé ìbọn ọlọ́mọdé hàn léèmọ̀ wọ́n ní he kicked the bucket mo ní tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà náà o. Bọ́bá léèyàn ta tẹ́rù ń pa òun tó ń wó kú ni. Ẹ bá ń sá ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé bá ń sá wọn látẹ̀wọ́ ìyá mi bá pàtẹ́wọ́ fúnra yín ó jẹ́ ṣeun ojú òní tì yín ṣe mo dúpẹ́. Àwọn ọlọ́pàá tí ń bẹ nínú ọkọ̀ gbogbo wọn pátá náà ni wọ́n ti ta tẹ́rù ń pa fàìfàì ni wọ́n ń tàpá náà nítorí ọta ìbọn gbígbóná tó ń pẹ̀sẹ̀ sára wọn lákọlákọ. Ẹnu ìbọn ń rúfìn tù bí agbọ́n bàbá amùkòkò. Òórùn ẹ̀tù òyìnbó ń gbá afẹ́fẹ́ kan bí idán ni Kọ́lá fi fò bọ́ sílẹ̀ nínú ọkọ̀ ọ̀hún.
kò dájú pé ó mọ bí ó ṣe fò kúrò nínú ọkọ̀ náà. Kò tilẹ̀ yé ẹ̀gbọ́n bóyá ègbé ló gbé kúrò nínú ọkọ̀ ọ̀hún tàbí òun fúnra rẹ̀ ni ó sì ní agbára láti fò bí ògìdán bẹ́ẹ̀. ń gbọ́ ọ̀rọ̀ ikú la pè é tá ń fẹ́ kú ṣé lójú iná ni ewùrà ń hunrun ni. Gbogbo ẹ̀ ti rọ́pọ̀, òpópónà dá ó dá páropáro bí ìgbà tí ogun bá kó ìlú kan lọ. Ọkọ̀ àwọn ọlọ́pàá kò ní ìjánu mọ́, ó ń lọ dò bí ẹni pé wọ́n ń wọ́ ni. Òjijì ni ó wá ya dìgbòlugi. Bí ó bá jù sọ́tún á tún jù padà sósì, bóyá á tún pò ìrànìràn bí ẹni egúngún. Á tú eré dà sílẹ̀ rọ̀bọ̀jọ̀. Ṣé kò sí ẹni tí yóò dá dúró? Àwọn ọlọ́pàá tó wà nínú lọ́hùn ti soríkọ́ bí àbẹ́kù ìtì ọ̀gẹ̀dẹ̀. Àwọn tó sì wà lẹ́yìn wọ́n ti tàpá rọ̀run. Bí ọkọ̀ ti ń jíjó pàlóńgò yìí, bẹ́ẹ̀ lòkú àwọn ọlọ́pàá ń jábọ́ sílẹ̀ nínú ọkọ̀. Bí ó bù ṣe ọkọ̀ àtẹ̀wọ́n lápá, orí ẹlòmíràn ló tẹ̀ fọ́nyángá àfi bí ìgbà lẹ́yìn tó jòrọ̀ tó rẹ̀, ó fi orí sọ igi àràbà kan. Ó wá ká ẹsẹ̀ ẹ̀yìn méjèèjì sókè. Àwọn yẹn ń yí lójú òfurufú. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ wọ́n dákẹ́ ijó. Ọkọ̀ náà sinmi ariwo. Ó sinmi ariwo tó ti ń pa. Kọ́lá mórí légbó. Ó rọra ń lọ bíi ọmọ ejò. Kàmọ̀kàmọ̀ ni pẹ̀lú ó ń rá fún ìgbà díẹ̀ kó tó dúró. Ibi tí ó ti ń fẹ̀yìntì kí ó sinmi ni ẹnìkan fọwọ́ tọ́ lẹ́yìn. Ẹ̀mí Kọ́lá ti lọ kí ó tó mọ̀ pé ẹ̀gbọ́n ni. Òun náà ti sáré, ó ti rẹ̀ ẹ́. Ẹ̀gún ti ya aṣọ àwọn méjèèjì, orí yàlàyàlà àfi bí ìgbà tí ajá ọdẹ tí ó bá fẹ̀yìn dára sí ẹranko lára. Ojú ọgbẹ́ pọ̀ lára ẹ̀gbọ́n, wọ́n ń ṣẹ̀jẹ̀ wọ̀ọ̀rù. Ẹ̀jẹ̀ ń kán solosolo lára rẹ̀ bí ìgbà tí alápatà bá pa ẹran. Ojú Kọ́lá ní tirẹ̀ ti wú. Ṣé kò mọ̀ tẹ́lẹ̀? Àyàfìgbà tí ó ń ṣe ìsinmi yìí, àwọn méjèèjì wo ara wọn lójú. Ẹnìkan kò sọ̀rọ̀, wọ́n mí kanlẹ̀. Lẹ́yìn tí wọ́n sinmi tán, Kọ́lá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n bí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n ní kò yé òun náà. Ó ní láti jẹ́ pé díẹ̀ ṣì kù lára àwọn ọ̀daràn tí wọ́n fọ́ ìtẹ̀gùn wọn. Àwọn méjèèjì tún rá pálá jáde. Wọ́n yọjú tú bí olè tó fẹ́ jí àpò ìyèrè. Ojú òpópónà dá páro. Síbẹ̀ òòrùn mú ganrin. Ẹ̀dá Ọlọ́run kan kò kọjá. Ẹ̀gbọ́n dúró tàǹdì sẹ́gbẹ̀ẹ́ Kọ́lá. Ó ti ronú lọ. Kọ́lá náà kàn faradúró ni. Ó ti lọ nínú ẹ̀mí. Ó gbé ojú sókè, ó rí àwọn àkàlà tí wọ́n ń fò bọ́ bàgẹ̀bàgẹ̀. Kò pẹ́ ni ó rí àwọn igun tí wọ́n ń wọ̀ balẹ̀ bàgùàbàgùà. Àwọn àkàlàkọ́ wọn ò balẹ̀, wọ́n ń fò wálẹ̀, wọ́n sì tún ń fò padà. Wọ́n bà sórí àwọn igi nítòsí. Àwọn igun torí òkú kan bọ́ sórí òmíràn.
bí wọ́n bá ti dúró sí orí eléyìí wọ́n á bẹ̀rẹ̀ sí apá tọ̀hún wọ́n sì yan lọ bọ̀ bíi sójà kò sí ẹni tí yóò mì wọ́n wò lọ́wọ́. Ó pẹ́ tí àwọn eégún wọ̀nyí tí wọ́n ti ń yan kiri lórí àwọn òkú olókùú kí àwọn àkàlà ó tó fòdé. Ó dàbí ẹni pé wọ́n ń retí kí àwọn eégún ó yẹ àwọn òkú náà wò bóyá wọ́n ti kú tán ni àbí wọ́n ń díbọ́n. Dídìde ni àwọn àkàlà dé ojú ni wọ́n sáré yọjẹ. Bóyá ẹ̀rù ń bà wọ́n kí ẹyẹ mìíràn má lè wá bá wọn pín nínú àwọn ojú náà. Ọlọ́run nìkan ló mọ ẹyẹ òsọ́kà lára àwọn ọ̀rọ̀ Yorùbá náà nù tí Yorùbá bá ní lẹ́yẹ òsọ́kà ó ní nǹkan kan tí wọ́n fẹ́ sọ àmọ́ tó jẹ́ pé wọ́n pè ní ẹyẹ òsọ́kà lára àwọn Yorùbá ìjìnlẹ̀ náà ni bàbá rẹ̀ ni tó mọ̀ wọ́n lè bá wa fi sí tán bá ní lẹ́yẹ òsọ́kà nǹkan kan náà ni. Àkàlà ti yọ ojú òkú àwọn ọlọ́pàá jẹ tán àti ojú ọ̀daràn àti ojú ọlọ́pàá bóyá bí wọ́n bá mọ̀ pé àwọn agbófinró ni àwọn ọlọ́pàá tó wọṣọ dúdú bóyá wọn ìbá ti yọ wọn lójú jẹ. Kìkì ojú àwọn arúfin nìkan ni wọn ò bá yọ jẹ ṣùgbọ́n wọn ò ní làákàyè dé ibẹ̀ ojú tí wọ́n fẹ́ jẹ ló ká wọn lára. Ṣókíṣókí ni wọ́n yọ wọ́n lójú náà yọ ojú gbogbo wọn jẹ. Kọ́lá rí bí wọ́n ti ń yọ ojú kànnàkànnà ó dijú mọ́rí ara rẹ̀ ṣẹ́gìrì wálẹ̀. Ojú tí yóò là ó tún ti rí ẹyẹ egún mìíràn lórí kànnàkànnà ó sá ikùn rẹ̀ jẹ ṣàìṣàì kíá ó ti fa ìfun rẹ̀ bọ́ sóde. Òun àti igún mìíràn wọ́n ń lọ mọ́ ara wọn lọ́wọ́ wọ́n fi àgógó ẹnu wọn fa ìfun náà kiri. Ìyẹn ń ṣe rọ̀rọ̀ bíi àràn gígùn omijé bọ́ lójú Kọ́lá ó tún pàjúdé. Àṣé òun nìkan kọ́ ni ó ń wòran àsárá náà ẹ̀gbọ́n tilẹ̀ ń dami lójú wàràwàrà bíi egbò ni. Kò ké sóde kò gbin kò wú kò fọ́hùn omi lásán ló ń dà lójú ẹ̀. Àṣé ikú tó ń pa òjúgbà ẹni òwe ńlá ló ń pa fúnni. Kọ́lá fa ẹ̀gbọ́n lọ́wọ́ wọ́n rìn sí ọ̀nà ìsàlẹ̀ wọ́n sì ń wò rere ayé. Wọ́n wò rere ayé gẹ́gẹ́ bí a ti sọ lábala ọ̀rọ̀ ìṣítí wa pé ilé ayé tàká sí òkúnwọ́. Kọ́lọ́wọ́ bá mi kó ṣàánú fún wa lágbára Ọlọ́run bó bá dijọ́ mẹ́jọ ibi tí a fi tì sí lónìí náà láti mú lágbára ṣe Èdùmàrè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ń jẹ́ náà ṣe ẹ̀kú àìbínú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ò gbogbo ẹ̀yin ìyá bàbá tàjọ tukọ̀ ètò tòní débi tó lápẹ̀rẹ̀ lágbára Ọlọ́run ojú òní tì wá àní rí dààmú àní rí fòró àní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ àwa náà lá máa wá ẹ̀yin náà lá sì máa bá ibi òní bá wa o lágbára Ọlọ́run àní lójú ẹkún bẹ́ẹ̀ là ní lẹ́rẹ̀kẹ́ ò ṣe àní rógun àìsàn àjàkálẹ̀ àrùn ní wọlé wa àní rógun coronavirus Ọlọ́run bá palẹ̀ rẹ̀ mọ́ lágbára ṣe Èdùmàrè. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ó wùdí ká jẹun pẹ́ lẹ́nu fọ̀nà fún náà ní ọ̀jẹ́ ibi náà láfi àdàgbé ètò tòní náà láfi rọ̀ sí táfẹ́nu ẹ̀ sọlẹ̀ kì í bí ìgbà tí ọkọ̀ tí ó bá fẹnu sọlẹ̀ sébùté lágbára ṣe Èdùmàrè. Ìjọ mẹ́jọ á tún pàdé lágbára Ọlọ́run títí ìjọ mẹ́jọ tá tún fi pàdé èmi ní ìmọ̀wá yìí náà láàmọ̀ bá o àní gbọ́kú síra wa àní ríbi síra wa lágbára Ọlọ́run àìsàn ò ní ṣe wá torí pé ikú ìpasán àrùn àìsàn ó somi bẹ́ẹ̀ ni àrùn ó sì ṣẹlẹ̀ àní pasán bẹ́ẹ̀ là ní pòfo àrùn ní ṣe wá àti ní ṣe àìsàn lágbára ṣe Èdùmàrè. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá lágbára kó wá Elédùmarè. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic unbeatable ìyá àbàdàn yín náà rè wọ́n là lonely presenter yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mo ràn yín àjọ ọmọ yín náà rè ti pàṣíwájú ń bàbá. Èmi ọmọ lọ lónìí wọ́n tún padà níjọ́ mẹ́jọ torí pé ọ̀bẹ báyìí níbẹ̀ sọ àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà èmi ní ìmọ̀ wáyìí náà láàmú bá ò àní gbọ́kú síra wa. Èmi náà lọ lónìí nù wọn nílò ẹja tó lọ tí ò dálé omi wọn nílò lọkọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò ọ̀fẹ́ fún kó mọ̀ wá gbé mi náà relé ọkọ mi ń lọ bí
wọn gbégbé mi ń yàwó títí ijọ́ mẹ́jọ tá a tó fi pàdé ẹ dákun bẹ́ẹ̀ bá rèṣù tó wọkọ́ mú tó fi gọ́gùn ojú ẹ má fọ mú èṣù ṣeré o èṣù ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé èkó wa gbogbo wa títí ijọ́ mẹ́jọ ká pàdé re ká mọ́ dòlódì lẹ́yìn ara wa ire o ire kàbìtì ó dìgbà kan náà ó dàbọ̀. Bí ọ̀pẹ bá sọ fóònù. Ó yẹ ká mórí kì í ìjọba wa. Èèyàn kí gbọ̀ngbọ̀n kó mọ́mọdé bàbá rẹ̀ kì í láéláé. Ṣé bẹ́ẹ̀ ni màdé bàbá mi ọ̀ràn fún mi ní màmú òkú èèkọ́ la èmi ọba kó má kò tó ìlàlàdé wa kó fowó ra dé rí. Káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743 ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ tìtìtì.